that is to tell you pé Gbenga Adeboye ò wọ ẹgbẹ́ awo kankan ẹgbẹ́ awo tí wọ́n bá dẹ̀ wà kó wá comfort ẹbí Adeboye because tó bá jẹ́ pé wọ́n wà nínú ẹgbẹ́ awo ìgbà tán kú yẹn ó yẹ káwọn olórí béèrè orí ó yẹ káwọn oníkídìrín béèrè kídìrín ó yẹ káwọn ẹlẹ́dọ̀ béèrè ẹ̀dọ̀. There are a lot of truths I'm hiding. Àwọn òótọ́ kan wà tí mo máa fi pamọ́ forever tí tó bá jáde bí ìgbà tí ọkọ̀ fẹ́ ba yé àwọn èèyàn kan jẹ́ ni. I'm telling you. Àwọn èèyàn kan lọ́tí ló pa wọ́n ọtí kọ́ ló pa wọ́n o ọtí ò pa Gbenga Adeboye. Yorùbá tòótọ́ I just love you. Ẹ̀yin ni ẹni àkọ́kọ́ tí mo ń sọ gbogbo nǹkan tó ń bẹ nínú mi fún. Mo sọ pé mo lóyún ọ̀rọ̀ mi lè sọ̀rọ̀ tán but I will just say some. Dáàdi wa ò kúrò níbi tí wọ́n sí omi ojú wọn ti ń bọ́ sórí Bíbélì títí tí bọ̀dà Gbenga fi kú. If you have an hand in it máa retí ìdájọ́ Olúwa. Torí kò ń ṣe lásán because wọ́n detect poison lára wọn nígbà tí wọ́n wà ní life support. Gbogbo ẹ̀yin tó jẹ́ wípé tó bá ti sọ̀rọ̀ nípa Gbenga Adeboye bẹ̀rẹ̀ sí ní máa comment nǹkan tójú yín ò tó tẹ́kan wọ́n máa sọ̀rọ̀ lórí family oní family tẹ́ ẹ̀ mọ̀ tẹ́ bá ti ara family Adeboye ṣe Ọlọ́run ẹ̀ ní bọ́m̀bẹ̀ o. Orúkọ mi ni Ọmọọba Olúwaṣeun Adébóyè Àbẹ̀kí Ọ̀kẹ́yìn lójú bàbá God the Iron Lady in the Waves àrí olólùfẹ́ gbàgbé ìbínú abobí akọ àwòkọ́ àfèdè ṣẹwà ó pé síbẹ̀ pìrìsẹ́ńtà torí tí mi bá fi yẹn mọ ẹni tó fún mi nìyẹn ó máa bínú. Mo jẹ́ ọmọ ìyá sí olóògbé Gbenga Adeboye. Màá bẹ̀rẹ̀ calculation nìyẹn o because nígbà tí wọ́n bí àkọ́bí tán wọ́n bí ọmọkùnrin kan tí wọ́n pè ní Fẹ́mi òun la máa ń pè ní Fẹ́mi àkọ́kọ́ ó kú ní kékeré so wọ́n ẹ̀ṣẹ̀ wá bí bọ̀dá mi Fẹ́mi tó wà láyé ń sìn kó tó wá kan sísítà mi kan wọ́n wá bí ọmọkùnrin kan tẹ̀lé mi tó ń pè ní Ọbalolú ikú tẹ̀ wà mysterious torí ẹni tó nígbà tí àwọn tí wọ́n fẹ́ pa nínú ẹgbẹ́ òkùnkùn tí wọ́n try láti ṣe nínú ẹgbẹ́ òkùnkùn tí wọ́n rí ṣe tí mọ́mí wa bá bímọ tán inú máa ń run wọ́n so àwọn ni wọ́n ẹnìkan nínú wọn wá gba ọmọ yẹn lọ́wọ́ wọn nígbà tí inú run wọ́n pé ó máa lọ bá wọn tẹ̀ sí yàrá ìgbà tán máa dé yàrá wọ́n ti rí wípé ẹ̀jẹ̀ ta sí gbogbo ara ẹ̀ ó ti fi ọwọ́ fa ìwọ́ ẹ̀ já so wọ́n gbé káàkiri gan-an ìgbà tó wá yá dáàdi wa ṣà ń gbàdúrà wọ́n gbàdúrà Olúwa wá kọ sí wọn wípé ṣé wọ́n fẹ́ kí ọmọ yẹn kú tàbí kó yè wọ́n wá ní pé àwọn fẹ́ kó yè wọ́n wá ní torí tó bá yè pé inú rírun ló máa jẹ́ major problem ẹ̀ for the rest of his life dáàdi wa wá ní kó jẹ́ kó lọ sinmi so ẹni tó ṣe nǹkan yẹn ọgbọ́n àkọ́kọ́ tí mo kọ́ nínú ayé dáàdi mi nìyẹn tí mi ṣe kí n ránró ẹni tó ṣe tó bá di oko wa nígbà yẹn oko àgbọ̀n màmá yẹn tó bá di oko wa nígbà yẹn oko àgbọ̀n oúnjẹ wa náà máa kọ́kọ́ jẹ dáàdi wa ló dẹ̀ máa fún ní owó ọkọ̀ so náà ẹ̀ṣẹ̀ wá bí èmi mo mọ Balolú yẹn o torí mo máa ń rí òun àti Fẹ́mi àkọ́kọ́ yẹn wọ́n máa wá bá mi lójú àlá because àlá mi máa ń strong gan so mo mọ̀ ìgbà tí mi ò rí mọ́ ọ̀rọ̀ kan ládìjọ́ sọ tí ò fi wá mọ́ but tí ọ̀rọ̀ bá le tán ó máa wá. Àkọ́kọ́ náà kò sí orúkọ tá a pọ̀ lọ́run tí ò jẹ́ so iṣẹ́ Ọlọ́run tí tó bá kàhárù bíi àṣà Síkírù Alimi ẹ̀gbọ́n mi àtàtà kò sórúkọ tá a pè tí ò jẹ́ tó bá pe Gbenga Adeboye ní àkàndá ẹ̀dá ni gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ẹni tí a bá kàndá tí a dẹ̀ dá nǹkan kan mọ́ tí ò bá koná mọ́ ẹ̀bùn tá a dá mọ́ yẹn àkàndá yẹn ò ní jáde Gbenga Adeboye koná mọ́ ẹ̀bùn ẹ̀ Gbenga Adeboye máa ń gbà látọ̀dọ̀ ẹlòmíì tẹ́ bá jẹ́ mùsùlùmí lẹ́gbẹ̀ẹ́ gbogbo òye yín tó bá jáde látara yín ó máa ṣàní o kò ní waste even nígbà tí wọ́n bá wá síbàdàn nígbà yẹn tí mo sì jẹ́ ọmọọṣẹ́ Alhaji Gbenga Galawa kó tó fún mi lómìnira ọmọ ẹ̀ ní mi forever tí Alhaji Gbenga Galawa bá sọ Yorùbá kan wá ní Yorùbá burúkú ire ó yá kọ́ọ́lẹ̀ mo ti ha so wọ́n tún máa mú mọ́ ṣé mọ̀ pé ẹni tó bá gbọ́n tó bá lẹ̀ nìkan ògbọ́n onítọ̀hún ni bàbá òmùgọ̀ ẹni tó bá ń ṣa ọgbọ́n káàkiri onítọ̀hún ni wọ́n ń pè ní bàbá àmọ̀ye so ó jẹ́ kí nǹkan yẹn kó jẹ jáde lára wọn gan yàtọ̀ sí àwọn natural resources tọ́lọ́run dá mọ́ wọn tí wọ́n tún rí látara bàbá wa gẹ́gẹ́ bí àjogúnbá torí dáàdi wa fọ́nì gan ni o
mọ́mì wa náà dẹ̀ funny. So a dẹ̀ máa rí pé owó kíní yẹn máa ń jáde látara ara wa ṣùgbọ́n tí wọ́n pọ̀ torí wípé wọ́n ti mú bí iṣẹ́. Tó bá wá pè wọ́n ní babaláwo wọn jayò pa ṣùgbọ́n wọn wo ṣẹ́ fúnyàn lójú mi rí. Wọn ò dẹ̀ sí ilé iṣẹ́ awo lójú mi rí. Wọn ò dẹ̀ ṣoògùn fúnyàn lójú mi rí. Ṣùgbọ́n ṣe mọ̀ pé Gbenga Adeboye máa ń fi gbogbo ẹnu sọ̀rọ̀. Ṣé rí ẹni tí kò bá kí ń ṣe nǹkan kù sínú, ẹni tí ò ń dí nǹkan sínú, ẹni tí ò ka nǹkan sí, bó ṣe máa ń ṣe wérewère ni Gbenga Adeboye ṣe ń ṣe wérewère nìyẹn. Ṣé wá rí gbogbo nǹkan tẹ́ ẹ bá ń ṣe òun láyé máa padà fi bú yín. Ohun tó bá tẹ́ bá ṣe tẹ́ bá rẹ́rìn òun máa fi padà bú yín. Ohun tẹ́ ẹ bá ṣe tó bá jọ wọ́n lójú òun ni wọ́n máa fi padà bú yín. Ó máa ń sọ̀rọ̀ lórí rédíò gbé ìjókòó tí ń sìn ó lè ní wo kíní kan tẹ́nìkan fún mi. Ṣé mo wí pé àwọn tí wọ́n bá jẹ́ ìlú mọ̀ọ́ká yẹn oríṣiríṣi nǹkan náà fi máa ń lọ̀ wọ́n. Èmi gan tí mo jókòó yìí mo mọ̀ kó oríṣiríṣi nǹkan táwọn èèyàn ti fi lọ̀ mí. Wọ́n máa ń fún mi ní nǹkan agbára o. Ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ ti fún mi rí torí tán bá ti fún mi mo máa ń sọnù ni. Ṣùgbọ́n mi ò ń sọnù mọ́ torí mo máa ń rí ẹni tó fẹ́ lò ó. Màá sọ pé ẹnìkan fún mi ní nǹkan kan tó bá lo láìkẹ́ máa fún ẹ tó bá ẹ lára mu ṣùgbọ́n èmi ò kí ń lò. So Gbenga Adeboye ó máa ń pàdé àwọn èèyàn tó máa ń fẹ́ fi àwọn nǹkan ṣe wọ́n ní àánú. Bọ́dá Gbenga ò kí ń fowó ṣoògùn o ṣùgbọ́n tí o bá fún wọn ní nǹkan tó bá sọ pé ó yẹ kó o fowó sí o wọn ní kẹ̀. Bí èèyàn ṣe máa ń ṣe nìyẹn tí èèyàn fi máa ń kólé ayé já. Kódà bó o bá fún wọn ní nǹkan báyìí tó bá sọ wípé má fún yàn lò ìyẹn ò sọ wípé kó dá ẹnìkan fún mi ní nǹkan wọn ni má fún yàn lò ṣùgbọ́n wọn ò fún wọn lò tán bá fún ẹ ní tó bá rí kó ṣẹlẹ̀. Tí wọ́n bá wá ń sọ̀rọ̀ ní àìmọye ìgbà wọ́n máa ń fi gbogbo ẹnu sọ wípé àdúrà tí bámi àti mọ́mi ń ṣe ló ń ṣiṣẹ́ fún wa o. Àdúrà táwa náà ń ṣe ló ń ṣiṣẹ́ fún wa o. Ògùn ò ṣe nǹkan kan o. Ṣùgbọ́n lójú tèmi Ṣeun Adébóyè ẹni tó pè wọ́n sí ẹgbẹ́ awo mo mọ̀ up till now. Èèyàn méjì ni mo mọ̀ tó jẹ́ ìràwọ̀ tó ti pè wọ́n sí ẹgbẹ́ awo tí wọ́n sọ fún wípé club lásán ni. Màá tún sọ̀tọ̀ kan. Nínú rẹ́kọ̀dù wọn kan wọ́n sọ wípé kíní kan ọlọ́màjà apá lọ lọ́tọ̀ orí lọ lọ́tọ̀ ẹsẹ̀ lọ lọ́tọ̀ ọlọ́màjà kúkú àpàládọ̀ ẹ jẹ́ n sọ̀tàn yẹn fún yín. Àwọn awo kan ni wọ́n invite wọn wípé kán wá join ẹgbẹ́ awo kan ní Ilé Ifẹ̀. Bọ̀dá Gbenga lọ wọ́n mú èèyàn kan dání bóyá ni ò ní láìkí ń dárúkọ wọn sọ ẹ jẹ́ kí n forúkọ wọn pamọ́. Wọ́n lọ wọ́n tẹ̀lé wọn wọ ilé awo yẹn. Òótọ́ ni mò ń sọ fún yín o. Nígbà tí wọ́n ṣe gbogbo nǹkan tán wá ní pé ó yá o náà bá ní ṣe àwa kan wá wo ohun tẹ́ ń ṣe ni ó máa furnish everybody. Náà bá ní tó ti rílé tó ti rí everything wọn bí ẹ̀dá tó bẹ́ẹ̀ ni wọ́n bá gbá tẹ̀lé wọn látọ̀nà fẹ̀. Wọ́n sọ fún wọn pé wọn ò ní dẹ́kọ̀. Wọ́n ní bí àwọn ṣe ń lọ yẹn làwọn sọ blood of Jesus blood of Jesus blood of Jesus. Nígbà tí wọ́n dé ibì kan láàrin gbọ̀ngàn àti wàsímì láàrin gbọ̀ngàn àti wàsímì láàrin gbọ̀ngàn àti wàsímì ni àwọn yẹn gbókìtì lẹ́yìn. Ní accident yẹn pọ̀ gbogbo àwọn tó ń tẹ̀lé wọn yẹn ṣakaṣaka ni wọ́n fi kó wọn. Bẹ́ẹ̀ ni mo sọ. That is to tell you pé Gbenga Adeboye ò wọ ẹgbẹ́ awo kankan. Ẹgbẹ́ awo tí wọ́n bá dẹ̀ wà kó wá comfort ẹbí Adeboye. Because tó bá jẹ́ pé wọ́n wà nínú ẹgbẹ́ awo ìgbà tán kú yẹn ó yẹ káwọn olórí béèrè orí. Ó yẹ káwọn oníkídìrín béèrè kídìrín. Ó yẹ káwọn ẹlẹ́dọ̀ béèrè ẹ̀dọ̀. So kò wọ ẹgbẹ́ awo kankan. Nígbà tí ó dẹ̀ tó ọjọ́ àti kú gbogbo ẹni tó bá wà pẹ̀lú wọn lọ hospital. In fact nǹkan tí mo fẹ́ sọ fún àwọn èèyàn nígbà tèmi bá ń ṣe ètò mi ni pé káwọn èèyàn má bànújẹ́ mọ́ nítorí Gbenga Adeboye. Kò sígbà tèmi náà sọ mo yẹn sọ̀rọ̀ ẹkún ti fẹ́ gbọ́n mi ṣùgbọ́n mi ní sunkún kí ni reason. Lórí bed mo rò láàárọ̀ yìí pé èmi máa wà láyé mi mà tí ìmọ̀ ibi tí màá yọjú sí. Lórí bẹ́ẹ̀dì bọ̀dá Gbenga nínú àìsàn wọ́n mà tún ń ríran fún èèyàn wípé iṣẹ́ ẹ̀ ló ń ṣe ìwọ iṣẹ́ ẹ̀kọ́ ló ń ṣe. Nínú àwọn tí wọ́n ríran fún ni àrólé tán sọ fún pé iṣẹ́ ẹ̀kọ́ ló ń ṣe kó kúrò nídìí ẹ̀ o ibi iṣẹ́ báyìí ló ti máa là. Wòlíì tó ta anointing lé wọn lórí wọ́n mà sọ fún pé kó má ta anointing láwọn lórí mọ́ pé àwọn angels 3 wọ́n ti wá ta òróró láwọn lórí tí òróró ayé ń rí wọn lára. Bọ̀dá Gbenga mà rí lédè sí. Mo ti lálàrí o mo mọ ibi tó wà. Mo ti lálàrí bàbá mi. Bàbá mi á ń sọ fún mi wípé Gbenga ló lọ ń sìn mo dẹ̀ rí bàbá mi nínú ẹwà. Níbo lèmi á wá yọjú sí? So tó bá yẹ pé kú sínú ẹgbẹ́ awo kò lè rọrùn wọ ẹ má jẹ́ ń tàn yín o. Nínú ti Christianity ni o mi sọ pé lẹ́gbẹ́ awo ò ní rọrùn wọ o. Torí ẹni tó ń ṣe nǹkan ìbílẹ̀ tó fi ń sin Ọlọ́run tó bá di ìgbà tó yẹ kó kú Ọlọ́run mọ̀ bí ó ṣe múru wọn wọlé.
bí orúkọ olóògbé ọ̀rọ̀ pọ̀. Ṣé rí ní pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn èèyàn bá béèrè àwọn questions kan lọ́wọ́ mi, serious, àwọn questions kan máa ń jẹ́ kí n wà emotional, and I wish I can just correct the wrongs. Ṣé rí wípé wọ́n kú lákọ̀ọ́kọ́ yẹn, èmi gangan fúnra mi ìgbàgbọ́. Kí ni reason? Ẹ rí pé nínú record kan tán ṣe, wọ́n ní pé àbúrò àwọn kan sọ wípé ṣé èèyàn ṣẹ̀ṣẹ̀ ń kú ni, because èmi ni mo sọ. Mi kì í parọ́, mi dẹ̀ ní parọ́. Jare Ayo Martins wà lẹ́NTA lọ́jọ́ náà. Àǹtí Tóyìn aṣẹ́wó tó rí Mẹ́kà wà ń bẹ̀. Ṣé rí tí mo bá ń sọ òkodoro ọ̀rọ̀ nínú ìtàn ìgbésí ayé Gbenga Adeboye, màá máa dá àwọn orúkọ kan, mi ì tún wá fẹ́ indict àwọn ẹlẹ́ṣẹ̀ kan. Mi ì fẹ́ kí àwọn èèyàn tún máa hate àwọn èèyàn kan tí wọ́n ti ṣe nǹkan tí ò dá sẹ́yìn, torí èmi ti dáríjì everybody. Lọ́jọ́ yẹn, àwa àtàlà mo kàn dé ọ́fíìsì ní Alhaji yìí ní ṣeun àwọn ẹgbọ́n kankan sìn. No, mo wà ní NTA, mo lọ sí NTA. Ṣé mo fẹ́ lọ ṣe program mi ni àbí wọ́n ránṣẹ́ sí mi pé kí n wá? Bí mo ṣe dé NTA, mo bá wọn jàre ní à ṣeun àgbọ̀n kankan sìn o, wọ́n ní bọ̀dà Gbenga ti kú o. Mo ní láíláí bọ̀dà Gbenga ò lè kú, irọ́ ní ń pa, kò lè kú. Àǹtí Salome Eko Ìnàgbọ́n àdìjọ ṣe record, so wọ́n lè testify sí nǹkan tí mò ń sọ yìí. Àǹtí Salome má bínú pé mo dárúkọ yín. Wọ́n ti pretend pa wọn kú rí. Sí sister mi àtàǹtí Salome lọ́jọ́ yẹn náà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sunkún gan. Ṣé wá rí, èmi àti bọ̀dà Gbenga máa ń ronú bákan náà. Ó dẹ̀ máa ń dùn wọ́n torí mo máa ń tàṣírí àwọn pranks ọ̀pọ̀lọpọ̀ wọn. Torí tó bá ti ṣe tí máìdí mi bá ti sọ wípé irọ́ ni. So bí wọ́n ṣe ní àwọn ti kú, mo ní kò kú, kò lè kú. Ìgbà tán lajú bọ̀ gan ṣe lọ́ mọ́ mi lójú báyìí. Orí ẹ̀ fọ́ torí mi ò sunkún, ìkan nìyẹn. Lọ́jọ́ kan wọ́n lọ sí Ìbàdàn. Èmi àti Ṣẹ́gun àkọ́bí wọn ládìjọ wà nínú ilé. Ṣẹ́gun gan rántí ọ̀rọ̀ yẹn tó sọ fún mọ́mì ẹ̀ láìpẹ́ yìí pé àti ṣe ń kọ̀ sáré gbé mi ní. Wọ́n gba ẹ̀yìn wọlé. Orí bọ̀dá ti yí. Wọ́n gba ẹ̀yìn wọlé. Wọ́n wá ró aṣọ funfun mọ́ ara. Wọ́n ti wá fi ẹfun kun gbogbo ojú. Wọ́n fi kun ìkòkò. Wọ́n wá gbé ìkòkò yẹn dání. Wọ́n wá gba inú yàrá torí ilẹ̀kùn ẹ̀yìn ó jáde sí yàrá wọn. Ó wá jáde sí sitting room. Wọ́n wá jáde. Wọ́n wá rẹ́rìn síwájú. Wọ́n á padà sẹ́yìn. Èmi gan rò pé wọ́n ti kú ni. Mind mi ti skip. Mo ti ń ké pé mo dáràn o, bọ̀dà Gbenga ti kú o, bọ̀dà Gbenga ti kú o. Mo ti ń sunkún. Wọ́n wá ń lọ sọ́dọ̀ Ṣẹ́gun. Wọ́n dẹ̀ máa ń sọ wípé òkú tí ò bá ṣe kinní kan máa ń fẹ́ mú ọmọ dání. So wọ́n wá ń lọ sọ́dọ̀ Ṣẹ́gun. Mo wá mú courage yẹn pé mi ní jẹ́ kán gbé Ṣẹ́gun lọ. Kófò wa má di méjì. Mo ní rọ́ o ò lè gbélé yìí lọ. Bí mo ṣe sọ nìyẹn o. Mo ní o ò lè gbélé yìí lọ. Òfò wa ò ní di méjì nínú ẹbí Adébóyè. Bí Ṣẹ́gun ṣe sọ fún mọ̀mí ẹ̀ nìyẹn. Ó rántí láìpẹ́ yìí. Tẹ́ bá interview Ọláwùnmí Adébóyè, mo lè fún yín ní nọ́mbà wọn kẹ́ interview wọn. Mo wá kàn sáré gbé Ṣẹ́gun ní. Mo wá sáré jáde. Mo wá gbé baba landlord. Ó ní ṣé. Mo wá pa wọn ní ọ̀bọ̀dá ṣe fẹ́ pààyàn ní kinní kan. Inú wọn dùn wípé lọ́jọ́ yẹn àwọn rí mi mú. Ní ọjọ́ yẹn nígbà tá wá dé NTA, náà wá sọ wípé jàre wá ní agbọ́gbọ́. Mo ní ẹ wo bọ́dọ̀ òṣẹ̀ṣẹ̀ máa kú jàre. Wọ́n ṣẹ̀ṣẹ̀ máa kú, wọn lè kú. Àníwájú Ọlọ́run àtẹ̀yàn tí mo bá ń sọ̀rọ̀ mo máa ń sọ wípé tí mo bá parọ́ k'Ọlọ́run ṣe ìdájọ́ mi. Kò ní mí lára láti sọ because mo mọ̀ pé mi kì í parọ́. Kò sẹ́ni tí ò kí ń parọ́ Olúwa o, mi ì dára mi láre o, èmi náà máa ń parọ́ o, but nínú àwọn irọ́ tí wọ́n máa padà já tí èèyàn adoníyẹ̀yẹ́ mi ń pa. Mo ní lọ́kàn nítorí pé wọ́n ta òróró lé bọ̀dà Gbenga lé orí ní ọjọ́ tí dádì wa tí wọ́n ń jẹ oyè alàgbà. They said he was 3 years old. Pé ìránṣẹ́ Ọlọ́run ló máa ṣe. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run di apostolic kò kí ń parọ́. Ẹnìkan kọ́mẹ̀ntì sábẹ́ YouTube mi kọ́mẹ̀ntì pé madam kí n rọra máa rí wòlíì. Mo fẹ́ ní ẹrẹ́rìn ni. Wòlíì wà ní surroundings mi ní láti máa yajú lékiri wà láì mi ò yajú lékiri. But a ní wòlíì tó pọ̀ dáadáa tó strong gidi.
láti ìpìlẹ̀ tí ò ń ṣe àwọn wòlíì èké àwọn bàbá Oyèdèjì tán sọ fún bọ́dà Gbénga pé kó tètè gbaṣẹ́ Olúwa kí ewì kó ba lè ré dànù bàbá olóòtú tó ríran fún wọn kó tó di pé wọ́n wọnú ìgbéyàwó mo ní wòlíì mi ò ní láti máa yọjú lé kiri àwọn wòlíì gan mọ̀ pé mi appreciate kí n máa lé wọn kiri so wọ́n ní ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n máa ṣe gbẹ̀yìn ayé wọn mo expect ẹ̀ náà mo expect kí wọ́n di ìránṣẹ́ Ọlọ́run yẹn Ọlọ́run dẹ̀ ti ń gbọ́wọ́ wọn ṣiṣẹ́ wọ́n ti ṣèyanu ní ibi eré bàbá Barrister wọ́n ti rọ̀jò lé bàbá Barrister lórí pẹ̀lú ọ̀pátá ara lágége ń gbọ́ ní kọ́mọ́wó wá tí wọ́n dáhùn ibi gbogbo ni mo ti máa ń sọ ti rí màá rọ̀jò pa yín o wọ́n dẹ̀ na ọ̀pá yẹn sókè pé Olúwa tó bá jẹ́ pé wòlíì Èlíjà yé ọjọ́ yẹn ó rọ òjò èmi ni wòlíì Èlíjà ìsìn mo fẹ́ kó rọ òjò lé Alhaji Barrister lórí òjò bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ bàbá Barrister fún wọn 100,000 naira tó béèrè lọ́jọ́ náà wọ́n wá ní ti rí ọlọ́mọ yẹn kójú ó ti wà ń bí lónìí o àǹtí mi wà ń bẹ Juliana Adébóyè Ìbírónkẹ́ wọ́n jọ máa ń káàkiri ni Festus Odùọlá Akeem Ẹnudùjuyọ̀ àwọn ọmọọṣẹ́ Gbenga Adeboye tó ń tẹ̀lé káàkiri nìyẹn tó because bọ̀dá Akeem gan máa ń bá wọn lọ sóde wọ́n tún wá na ọ̀pá yẹn sókè wípé Olúwa tó bá jẹ́ pé èmi ni Èlíjà àkókò yìí jẹ́ kí òjò yìí dáwọ́ dúró bàbá Barrister pèdè kan lọ́jọ́ náà pé Gbénga wá mú mi wọ ẹgbẹ́ awo ọlọ́pàá yìí wọ́n ní àgbèrè méjì ọ̀run la ti ń ṣiṣẹ́ ẹni tó bá ti wà nínú àwọn ẹgbẹ́ awo kan ò lè bá wa ṣe awo ẹyọ kan ni àfi tẹ́ bá lè fi gbogbo eléyìí tẹ́ ń ṣe lẹ̀ wọ́n ṣàtúnfi ṣàwàdà lọ́jọ́ náà Agége ni wọ́n ti ra ọ̀pá kí wọ́n tó máa lọ sí wọ́n yàrá ọ̀pá yẹn lágége ni Ọlọ́run ń gbọ́ so mo expect wípé ntolúwa sọ yẹn ò tí ì ṣẹ torí mo gbàgbọ́ púpọ̀ nínú ọ̀rọ̀ báyìí ni Olúwa wí especially nínú ọ̀dọ̀ àwọn wòlíì the apostolic tó bá mú nǹkan kan mọ́ Ọlọ́run ìyà ní jẹ́ Ọlọ́run kò mọ tó gbà ní tó bá ń lóun rírun òfegè ìyà pátápátá ló ń jẹ so lọ́jọ́ yẹn wuruwuruwuru nígbà tó wáyá tí mo ń rí pé àsìkò ń lọ a tún wá lọ bá Wálé Làwà lórí program ìyẹn ló dùn mí jù a lọ bá Wálé Làwà lórí program Alhaji náà ti wá gbọ́ system Gbenga Làwà ti wá dàrú Alhaji Gbenga Làwà ní gbogbo bí tẹ́ bá wà àlùbáríkà ara yín ò ní tán I so much love you so èmi àtàlájì àwa ń káàkiri ìyà tó fi jẹ mí lọ́jọ́ yẹn pọ̀ gan ni o lọ́jọ́ tí wọ́n kọ́ ní bọ̀dà Gbénga kú yẹn ìyà tó fi jẹ mí lọ́jọ́ yẹn pọ̀ gan tàlájì gan fi jẹ mí lọ́jọ́ yẹn ó pọ̀ gan máa sọ so àwa lọ sí ilé Wálé Làwà ọmọọṣẹ́ Alhaji nígbà yẹn àbáyàwó ẹ̀ àbáwálé náà wá ní à ń gbọ́ kankan ní ìsìn pé Gbénga kú ìyàwó Wálé ní nígbà wo kinní kan àṣé gbogbo yẹn àṣé wọ́n ti gbọ́ láti àárọ̀ ó wá behave surprisingly bí ìgbà tó jẹ́ pé kò tíì gbọ́ rárá ìgbà tí Wálé parí program tó gbọ́ ó ṣe bí ẹni pé òun náà ò tíì gbọ́ àṣé gbogbo àràárọ̀ káwa tẹ̀ tó gbọ́ ẹni wọ́n ti gbọ́ sórí sì tọ́yẹ ṣe bẹ́ẹ̀ mi ò mọ̀ nígbà táwa parí orósì mọ̀gbà tá máa ń parí orósì ìgbà yẹn làlájì sọ fún mi pé mo máa dẹ́kọ̀ọ́ ọkọ olóyún ni àlejò wa lọ́jọ́ náà kọ́lọ́n kó bá mi fọ̀run kẹ́ làlájì ni mo gbúdọ̀ dẹ́kọ̀ọ́ mo gbúdọ̀ lọ confam ara tèmi náà ti wá ń ṣe mi ò dẹ̀ fẹ́ sùn Èkó mo lọ sẹ́kọ̀ọ́ mo dẹ̀ padà wọ Èkó ní tó 1 mo ní ẹ̀kọ́ tí mo ń fẹ́ nígbà yẹn ọkọ mi mọ́ bínú o past ni mi kì í fẹ́yàn méjì at a time ẹyọ kan tí mò ń fẹ́ nígbà yẹn nìyẹn tí gbogbo ayé dẹ̀ mọ̀ mí mọ́ genotype ni ò jẹ́ ká fẹ́ra wa mo ti tó lọ́kọ ńgbà náà ọkọ mi mọ́ bínú I don't lie ọdún ẹ̀ ni mo ní láti gbà lọ ní dandan aago kan òru ni mo pè pé mo wà ní Mọ̀lété lọ́jọ́ tán ní bọ̀dà Gbénga kú yẹn so èmi gan ò gbàgbọ́ mi ìgbàgbọ́ o for a very long time pé kí ló dé tí bọ̀dà ń da gbogbo èèyàn láàmú kinní kan bọ̀dà Festus ló wá mú mi gbàgbọ́ pé irọ́ o ó rí lo meanwhile àṣé wọ́n ń sick àwa ò dẹ̀ mọ̀ so báwo ni mo ṣe fẹ́ gbàgbọ́ wípé ẹni tí ò sick tó dẹ̀ ń ṣe program tí nǹkan kan ò ṣe báwo ni mo ṣe fẹ́ gbàgbọ́ pé ó kú ṣùgbọ́n ní ọjọ́ yẹn tí mo dé Èkó mi ò wá òkè mọ́ títí bọ̀dà Gbénga ti fi kú torí wọ́n ti sáré dàgbà ojú wọn ti ń change mo ní bọ̀dá ṣé ẹ kú lóòótọ́ ni wọ́n ṣe àwọn wò mí mo ní bọ̀dá yìí má máa kú
ó dẹ̀ níbi tèmi àti wọ́n jọ fọ̀rọ̀ sí. Èmi máa ń sòótọ́ ọ̀rọ̀ fún wọn, wọ́n lè má like ẹ̀. Bọ̀dá Gbenga má máa kú torí tẹ́ bá ti kú ẹ ti pa bàbá mi àti ìyá mi tí mo sọ fún wọn lọ́jọ́ yẹn nìyẹn. Ẹgbẹ́ ilé wọn ni mo ti sọ fún wọn, mi ò lè súnlé wọn, mi ì lè súnlé wọn even táwọn bá ní ó yá wá sùn má ní mi ò sùn, mi ì lè súnlé wọn, mi ì lè súnlé wọn. So mo wá dé Ìbàdàn, mo ní Alhaji Bọ̀dá Gbenga ò kú ṣùgbọ́n ẹ máa gbàdúrà kan má kú. Wọ́n ní kí ló dé, mo ní mi like bí mo ṣe bá wọn. Bọ̀dá ti rù, orí wọn ti ń ṣe jóéjóé, wọ́n ti ń dàbí arúgbó, gbogbo handsomeness yẹn ti kúrò, gbogbo chefness yẹn ti kúrò, everything ti kúrò. Mo ń wò wípé kí ló ń bẹ nínú àgọ́ ara wọn tó ń jẹ wọ́n tó eléyìí. So lẹ́yìn ìgbà yẹn àtọjọ́ ẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí ní sáré kiri. That is what the people don't know. Látọjọ́ yẹn Bọ̀dá Gbenga wà ní ẹni tó mú mi yálé wòlíì káàkiri. If people don't know, Yorùbá tòótọ́, I just love you. Ẹ̀yin ni ẹni àkọ́kọ́ tí mo ń sọ gbogbo nǹkan tó ń bẹ nínú mi fún. Mo sọ pé mo lóyún ọ̀rọ̀ mi lè sọ̀rọ̀ tán, but I will just say some. Bọ̀dá Gbenga ló wá mú mi ya ojúlé wòlíì kiri. Débi wípé we had an artist àdìjọ ń gbé nígbà yẹn, òun lọkọ Ìyá Ìbàdàn. Òun ni ọkọ Ìyá Ìbàdàn tó fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ mọ̀ Ìyá Ìbàdàn nínú fíìmù, Rúkà, òun lọkọ rẹ̀. Papa là ń pè. Òun ni wòlíì yẹn wá kí lọ́jọ́ yẹn. Wọ́n dẹ̀ lò strong. Bí wòlíì yẹn náà bá come across video yìí, I don't have any apology for you. Wòlíì yẹn, he nearly raped me. He nearly raped me that day. Ṣùgbọ́n kọ́kùnrin fi rape mi tí ò pé méjì tí ò mú weapon dání. Ẹnìkan bọ́lọ̀ nílé. Ó dẹ̀ ga gan. Irú àwọn time yẹn náà ó fi lọ èmi náà pé kémi náà wá ṣe nǹkan kan. Màmá renew every 15 years. Kí 15 years wá tó kú ẹ̀yin tẹ́ ṣe fún mi tẹ́ bá kú ńkọ́. I don't believe in it. Lẹ́yìn ìgbà yẹn ni bàbá kan tí wọ́n máa ń ṣe Ọ̀rúnmìlà ń ṣe lẹ́yìn iṣẹ́ nígbà yẹn mi ní Ṣeun. Bọ̀bọ́ bíi wà ń bẹ bàbá Dẹ́rùpọ̀kọ̀, Alhaji ni bàbá àgbà. So àǹtí náà tó máa ń ṣe arúgbó báyìí, àǹtí Rọ́lákẹ́, àwọn náà máa ń ṣe ìyá Ṣeun. Àǹtí Dúpẹ́ Jáyésìmí ló máa ń ṣe ìyá Ṣeun, àǹtí yẹn ló máa ń ṣe ìyá Bọ̀bọ́ bíi ní Galaxy Television nígbà yẹn. Wọ́n mú mi dórí òkè. Mi ò sọ lé náà tí mo fi ń káàkiri pé position tí mo bá Bọ̀dá Gbenga lọ́jọ́ yẹn ò dáa. I just didn't want him to die. But Ọlọ́run ò gbájò. So kó tó wá di pé wọ́n padà wá sick, ìgbà tó tún padà sick yẹn, bá mi ò gbọ́, má mi ò gbọ́, family wa kankan ò gbọ́. Later wọ́n sọ fún àwọn kan, wọ́n ní wọn ò gbọ́dọ̀ sọ fún mi. Ìyàwó wọn ní wọn ò gbọ́dọ̀ sọ fún mi. Wọn ò dẹ̀ sọ, anybody ò sọ. Ọjọ́ kan ni àǹtí mi wá sọ pé Ṣeun ara bọ̀dá ò yá o. Wọ́n wà lólúyọ̀rọ̀ ńbàdàn. Mo ní àbáwo ni Bọ̀dá Gbenga ṣe wà lólúyọ̀rọ̀ ńbàdàn. Tẹ́ ẹ gbọ́. Wọ́n nítorí wọ́n ní kó má sọ fún yàn kankan pé tí mo bá dẹ̀ gbọ́ mo máa sọ fún yàn. Time yẹn wọ́n ti sọ fún Bọ̀dá Kọ́ládé Àlàbí, àwọn Bọ̀dá Kọ́lá Olóòtú, àwọn ọ̀rẹ́ wọn kọ̀ọ̀kan wọ́n ti sọ fún wọn pé ẹnìkan sick nínú sọ̀rọ̀sọ̀rọ̀ kan gbé wá, wọn mẹ́ni tó sick. Kọ̀wé tí ń ké lọ́dọ̀ Kọ́lá Olóòtú, kọ̀wé ò ha. Bí èmi àtàntí mi náà tún ṣe kẹsẹ̀ bọ́ nìyẹn, a tún ń tọ ojúlé wòlíì kiri. Bọ̀dá Gbenga ló yẹn ní Bọ̀dá Gbenga ló mú wa tọ́júlé wòlíì kiri. Mi ò tọ́júlé wòlíì kiri mọ́. Látẹ̀yìn ìgbà tí Bọ̀dá Gbenga ti kú, mo mọ̀ pé ìṣòro náà ló lè mú yàn tọ́júlé wòlíì kiri. Because ṣe mọ̀, a máa sáré ká, ṣe mọ̀ pé nínú ọ̀rọ̀ Olúwa wí, nínú ìgbọràn, bàbá tún wò pé bóyá Olúwa tún lè mú àánú wá. So èmi sísà mi, ó wá di ọjọ́ kan, èmi wá sùn sílẹ̀ ilẹ̀ nínú yàrá sísà mi, we were not happy. A máa gbàdúrà, mo ti bẹ̀rẹ̀ fẹ̀sọ̀ ló gbà ní NTA nígbà náà. Mo ti fo nǹkan tó pọ̀ o. Gbogbo ẹ̀yin tó jẹ́ wípé tó bá ti sọ̀rọ̀ nípa Gbenga Adeboye, ẹ bẹ̀rẹ̀ sí ní máa comment nǹkan tójú yín ò tó, tẹ́kan wọ́n máa sọ̀rọ̀ lórí family oní family tẹ́ mọ̀. Tẹ́ bá ti ara family Adeboye ṣe Ọlọ́run, ẹ ní bọ́m̀bẹ̀ o. Ó wà very, very risky because you don't know anything about our family. So please,
má sọ ọ̀rọ̀ òdì nípa family Adeboye torí o mọ nǹkan kan òfò tó ṣe wá ò ní ṣe yín o because I will not curse anybody but just be careful Ọlọ́run wa kò disappoint wa Ọlọ́run wa kò dẹ̀ ṣe kà yeah so mo wá tún lálàá mi mo dẹ̀ ti kọ́kọ́ lálàá tó gbé pósí wọn tí àwọn èèyàn mẹ́ta gbé wòlíì àfáà àti babaláwo mo ti sọ fún àwọn parents mi nílé mo ti rí pé wọ́n sí Baptist Day School lẹ́yìn kíláàsì mi gangan tí mo lọ ní Baptist Day School dáàdi wa ti jókòó lẹ́gbẹ̀ẹ́ bojì yẹn wọ́n ń kàwé mọ́mi wa sọ pé àbábá Fẹ́mi já lọ wọ́n kàn fún wọn ní gáàpù díẹ̀ wọ́n láwọn ò lọ wọ́n ní àwọn fẹ́ tẹ̀lé Gbenga dáàdi wa ò kúrò níbi tí wọ́n sí omi ojú wọn ti ń bọ́ sórí bíbélì títí tí bọ̀dà Gbenga fi kú if you have an hand in it máa retí ìdájọ́ Olúwa torí kò ń ṣe lásán because wọ́n detect poison lára wọn nígbà tí wọ́n wà ní life support bẹ́ẹ̀ ni o wọ́n detect poison lára wọn I don't owe anybody any apology so mọ́mì wa náà wọn jáde kúrò nínú ẹ̀ after 10 years ṣùgbọ́n ti ní after 10 years táwọn bá ti kú ní ànígbà wuyewuye mọ́ kọ́ tó ṣe rẹ́kọ̀dù yẹn kọ́ tó ṣe the last record yẹn àwọn gan mọ̀ pé àwọn ò lè make ẹ̀ ni ẹ má fi yẹn ṣe prophecy nǹkan ti bọ́ sí wọn lára gan seriously so mo wá lálàá yẹn wípé bọ̀dá Gbenga wọ́n tẹ́ ẹ bá rò pé Gbenga Ṣeun àti Gbenga Adeboye ń jà kò kàn yín o bí tá a dì sí ẹ̀ mọ́ o ni mo love jì nínú ọmọ ìyá mi mo love wọn gan yìí òkú ẹ má bínú I love him so much mo wá love Ṣayọ̀ everybody they are so wonderful àwọn ọmọ ìyá mi they are wonderful to me but gbogbo wa la love Gbenga Adeboye ju àwa yòókù lọ òótọ́ ni mo ń sọ yẹn everybody ò lè parọ́ bọ̀dá Gbenga everybody love jù bó báyàn kan jà bí ẹ̀fẹ̀jọ́ ẹ̀sùn ẹ̀yìn ẹ̀ ní gbogbo wọn máa wà so everybody ló love ẹ̀ mo wá lálàá pé wọ́n wá ń try láti pọ̀ nǹkan yẹn tí mo bá parọ́ kọ́lọ́run kó ṣe ìdájọ́ mi pé bóyá torí mo fẹ́ fi di ẹnikẹ́ni lókun ni mo wá lálàá pé wọ́n ń try láti pọ̀ nǹkan yẹn wọ́n ń try láti pọ̀ poison wọn wá rí pọ̀ tí mo fi jí mo bá jí sísà mi mo ní àǹtí Juliana pé nísinsìnyí mo lálàá pé bọ̀dá Gbenga fẹ́ pọ̀ poison ni bọ̀dá Gbenga jẹ poison ni wọ́n jẹ wọ́n fẹ́ pọ̀ poison yẹn bọ̀ wọ́n rí pọ̀ bẹ́ẹ̀ ni àti sísà mi ṣe gbéra nìyẹn tá a bá lọ sí ọ̀dọ̀ wòlíì tá à ń para ní inú roundabout kí lorúkọ àdúgbò yẹn ná roundabout Mọ́kọ́lá bàbá yẹn bá sọ fún wa wípé ó máa kú gbogbo tó ní ká ṣe láṣe wọ́n gbà tó yà bàbá yẹn ní pé ó máa kú ní ọjọ́ yẹn gangan bí mo ṣe ń bọ̀ ni mo gba NTA Ìbàdàn lọ ní bàbá Yẹmí Ògúnyẹmí tó jẹ́ olóòtú ètò mi fẹ̀sọ̀ ló gbà mo lé ètò lọ́jọ́ yẹn ọkàn ní Ṣeun Gbenga ti kú and that was all mi lè ṣe program lọ́jọ́ yẹn mọ́ bàbá Yẹmí Ògúnyẹmí àwọn ni producer mi nígbà yẹn so àwọn ni balance lálọ pe sister mi Igba Adogóje náà ń dákú ṣeré ṣe gbogbo ẹ̀ kódà bóyá lọ́jọ́ ẹ̀lẹ́mí àti Fúnmiláyọ̀ Ìyálájé courtroom la bá ti jọ sọ ẹ̀mí wánu tó rọ́jọ́ búburú ni so mo ti sọ nípa ìsàn àti ikú papọ̀. irọ́ o èmi ò ń parọ́ náà mi ò ń parọ́ bẹ́ẹ̀ béèyàn parọ́ èèyàn kù béèyàn sòótọ́ èèyàn kù bẹ́ẹ̀ ni àfáà yẹn ẹ má yẹ kí n dárúkọ ẹnì kankan gẹ́gẹ́ bí ẹlẹ́rìí mọ́ ẹ jẹ́ n fi àwọn bọ̀dún bọ̀dá sílẹ̀ bọ̀tẹ́ ẹlẹ́rìí pọ̀ o so ó lọ ṣe àṣejẹ kan fún bọ̀dá Gbenga wọ́n bá ẹ̀dùn ẹkùn nínú ẹ̀ ẹ má jẹ́ n sọ ẹni tó mú wọn dọ́dọ̀ àfáà yẹn ẹ má yẹ kí n sọ ẹni rò nípa wọn bí àfáà yẹn bá wá rẹ́dì tó sọ pé òun tún fẹ́ pa Ṣeun Adébóyè kó pa torí mo ti lọ jábà mo ti confront ẹ̀ mo lọ jábà tí mo pariwo lé lórí so kò ní ìtumọ̀ mo lọ pariwo lé lórí ọwọ́ ẹ̀ dẹ̀ jábọ́ ní Ṣódì Ajé ni kí lórúkọ àdúgbò yẹn mo lọ fi kọ́lá pariwo lé lórí nígbà tí bọ̀dá Gbenga kú ó ní òun máa ṣe àṣejẹ kan fún wọn ṣe rí nígbà tí mo sọ tẹ́ blogger kan fẹ́ sọ̀rọ̀ tán ní àṣejẹ ṣé kò wá fetish èmi gangan lè jàṣejẹ bí mo ṣe wá ìmọ̀ kan tó ń pè láṣejẹ ni kán mú ewé eléyìí kán mú mọ́ eléyìí kán fi ẹja sí kó bá lè dùn tàbí ìgbín kéèyàn dẹ̀ jẹ most of the time wọn kì í fi oògùn kankan sínú àṣejẹ òótọ́ ni mo ń sọ fún yín yẹn
àwọn ìránṣẹ́ Ọlọ́run gan máa ń ṣe àsèjẹ ṣe rí ẹ̀fọ́ gan àsèjẹ ni but bá ṣe máa ń fi ìkòkò ṣe yẹn ló máa ń rí bákọ̀bákọ̀ lójú wa ṣe rí ìkòkò yẹn kan bílẹ̀ wa ni mò ń fi ìkòkò ṣe bẹ̀ nínú ilé mi ẹnìkan ní ṣe babaláwo ni mí bí a ṣe fi ẹ̀sìn àti ọ̀làjú tá a fi ju gbogbo àṣà wa dànù nìyẹn bí aboyún bá lóyún sínú tí wọ́n bá ṣe àsèjẹ fún wọn máa bí wẹ́rẹ́ kò ń ṣe oògùn kankan àwọn ewé tí Ọlọ́run fi nǹkan sí nínú wípé kó bí wẹ́rẹ́ ló ń bẹ nínú àsèjẹ tá a kò dá gbogbo nǹkan nù tí káńsà wa ń pa wá dànù so wọ́n wá ní pé kó lọ ṣe wá kí ni iṣẹ́ ó sọ fún wọn wọ́n ní pé kó lọ ṣe wá ìgbà tó gbé dọ́dọ̀ wọn wọ́n dá ẹ̀dọ̀ ẹkùn mọ́ nínú ẹ̀ wọ́n dá ẹ̀dọ̀ ẹkùn mọ́ nínú ẹ̀ mi ò dẹ̀ ní sọ àwọn méjì tí wọ́n jọ ṣe pẹ̀lú àfáà yẹn torí mo tún takò àfáà yẹn ní hospital ní tìbàdàn yẹn o mo tún takò màmá àfáà ìyá tẹ́ gbé wá ìbáwo ló ṣe jẹ́ wọ́n ní ìyá àfáà ni àfáà ṣe bí mo mọ̀ yín dáadáa yá yín ti kú tipẹ́ ta nìyá yìí nà ó ẹja tún débẹ̀ yẹn mọ́jọ so àfáà yẹn ó wá ṣe àsèjẹ yẹn wọ́n wá fi hàn àwọn èèyàn kan ẹ má jẹ́ ń dárúkọ àwọn yẹn mọ́ torí nígbà tí mò ń fi ìkanra sọ̀rọ̀ I was in my 30s nígbà tí Gbenga Adeboye kú ẹja sọ pé ọmọdé ń ṣe wá but ọmọdé ò ṣe mí o ọ̀rọ̀ tí n bá sọ mi ní sọ pé mi sọ bẹ́ẹ̀ mọ́ o but ẹni tí mi ò rán níṣẹ́ bá mi gbé lọ́nà tí mi ò ṣe ẹni yẹn ó máa gba wótòwótò so wọ́n wá ní kó lọ ṣe míì wá bóyá wọ́n fẹ́ test ẹ̀ bóyá ó máa tún fi nǹkan míì sí ni ó lọ ṣe wá bóyá wọ́n wá jẹ́ bóyá wọ́n jẹ́ mi mọ̀ mo lọ jábà fáyẹn náà and he confessed ṣé rí pé mi ò dárúkọ àfáà yẹn ṣé rí pé mi júwèé ilé ẹ̀ ṣé rí pé mi tó àwọn àṣírí yẹn délẹ̀délẹ̀ ẹ já fi gbogbo ènìyàn tó bá ṣe bí fún wa sílẹ̀ ẹ já fi wọ́n sílẹ̀ ṣé rí Ọlọ́run ọba ẹlẹ́sàn yìí kò ń jẹ olóore gbé kò dẹ̀ kí ń jẹ ìkà gbé ẹ wá má jẹ ntàn yín ìkà lè kú sínú ìyà o kó má ní tó máa fi kú ẹ fi wé Lásárò ṣé wá rí ìkà no olóore lè má ní tó fi máa kú sínú ìyà ẹ já fi wé Lásárò ìkà tó wá ń pọ̀ ní ojoojúmọ́ nínú ìkà rẹ̀ tẹ̀yìn ń rí bí èèyàn gidi ẹ já fi wọ́n wé ọlọ́rọ̀ tí wọ́n ń pò réré ẹkún nítorí ìbànújẹ́ àti destruction tó ń bọ̀ wá bá wọn ìparun ni Bíbélì pé. ṣé àwọn kan mo sọ pé mi ní parọ́ wọn bá mi sọ anything ṣùgbọ́n wọ́n bá rólé sọ̀rọ̀ àrólé ẹ̀ wọ́n kọ̀ déédéé pàdé ẹ̀ ní lẹ́nu ọ̀nà iléeṣẹ́ kan wọ́n pàdé àrólé lẹ́nu ọ̀nà iléeṣẹ́ kan wọn ò mọ̀ rí o ó ní wọn ò mọ̀ ń rí o wọ́n dẹ̀ ní kó wá wọ́n sọ fún pé iṣẹ́ tó ń ṣe yẹn kọ́ ni iṣẹ́ orúkọ Muideen ṣé Muideen àbí orúkọ àrólé tí mo máa ń pè òkè ń jẹ́ kó orúkọ ẹ̀ gangan Adéwálé kó wá sórí mi so wọ́n wá sọ àwọn oríṣiríṣi fún un wọ́n wá sọ fún pé kó wá mi kàn bí àrólé ṣe mọ̀ mí nìyẹn so ó dẹ̀ wá mi kàn ó dẹ̀ rí mi ó dẹ̀ sọ fún mi but ẹni tá a fẹ́ tìtorí ẹ̀ ṣe gbogbo nǹkan ti kú sóko nítumọ̀ àdẹ̀ rẹ́dì láti gbẹ̀san mi dẹ̀ rẹ́dì láti sáré ká àwọn èèyàn kan wá bá mi fẹ́ tàn náà àwọn èèyàn wá bá mi nígbà táwọn èèyàn míì bá ń sọ̀rọ̀ mo máa ń rẹ́rìn ni tàbí táwọn èèyàn míì bá ń comment bóyá mo sọ̀rọ̀ family wa ní nǹkan ṣe ẹ̀yin kọ́ mo máa ń rẹ́rìn ni ọlọ́run ká ní mo fẹ́ gba ẹ̀san ọlọ́run gbọ́ àyè ńlá fún mi púpọ̀ láti gbẹ̀san ẹni tó pa Gbenga Adeboye ò bá má kìje àwọn gbogbo ẹni tó lọ́wọ́ ń bẹ pátápátá ọlọ́run olódùmarè ń gbọ́ Jésù Olúwa ń gbọ́ torí àwọn èèyàn ńláńlá tí mi ò wá kiri ni wọ́n wá bá mi ibì kan wà tán ni wọ́n fi picture wọ sórí òrìṣà pé picture yẹn ń bínú ó ń rò pé wọ́n sọ pé kó lọ wá ẹ̀jẹ̀ kan wá tí ẹ̀jẹ̀ rẹ̀ bá wá ní pé kán ṣe kí ló máa ṣẹlẹ̀ wọ́n ní nǹkan ẹni tí àwọn èèyàn tó bá lọ́wọ́ ń bẹ̀ èmi lèmi náà bá tún máa lẹ́jẹ̀ àwọn èèyàn lọ́rùn torí mo gbàgbọ́ pé tí wọ́n ti lọ́wọ́ ń bẹ̀ anybody tó bá kú true ẹ̀ ọrùn tèmi náà ni wọ́n wà o abẹ́ẹ̀gì àkáǹtì mi ò mọ̀ tẹ́lẹ̀ ẹnìkan tún sọ fún mi wípé kí n lọ bá vendor kan ní Ifẹ̀ ẹni tó sọ fún mi yẹn ti kú ẹni tó sọ tòrìṣà ọkọ yẹn fún mi náà ti kú I can mention their names o sọ̀rọ̀sọ̀rọ̀ níta kọ́kọ́ ní tíátà lẹ́lẹ́kejì tí ọ̀dẹ̀ kì í ṣe so mo lọ bá vendor yẹn o
ní iwájú hospital tó wà ní Mayfair hotel yẹn gangan ni vendor yẹn máa ń spread kíní sí nígbà yẹn. Mo lọ bá vendor yẹn pé lágbájá lọ́wọ́ àlẹ́bẹ̀rẹ̀ nìkan ok wọ́n fẹ́ mi lọ síbi tí a ti mú agbẹ̀san. Mo wá sọ fún wọn mo ní mo mọ̀mọ́ wá sọ́dọ̀ yín ni Ọlọ́run ló bá ẹlẹ́san bí èèyàn bá ṣe nǹkan fèmí fúnra mi gan Ọlọ́run ló bá ẹlẹ́san ẹni tó pa ọba lolú tí wọ́n bí mi lé bàbá mi fà lọ́lọ́run lọ́wọ́ ni wọ́n tún tọ́jú ẹ̀ mo ti kẹ́kọ̀ọ́ yẹn láti kékeré so bóyá rò lé lẹ́nu ọ̀rọ̀ láti sọ̀rọ̀ but ṣé mọ̀ pé mi ò mọ̀gbà tó ń sick ikú wọn la gbọ́ ìgbà tí mo dẹ̀ bá wọn ní Olúyọ̀rọ̀ mo sọ fún yín wọn pé bọ̀dá Gbenga gbogbo rọ́dọ̀rọ̀dọ̀ tó dá sílẹ̀ láàrin ẹ̀yà àtàlájì alájì lọ́ọ̀fù rẹ o alájì lọ́ọ̀fù yín gan o ẹni tẹ́ ẹ dẹ̀ gbé lórí tẹ́ ẹ sọ̀dẹ̀ èèyàn yìí wàláì yóò dà yín kẹ́ ẹ tó kúrò ń bí náà bá ní irọ́ ni ó yá ẹ pé ẹ sọ fún pé kó lọ wówó wá náà wọ́n làwọn ti pè pé kó lọ wówó wá mo ní Ọlọ́run gbọ́ kò ní dá yín lóhùn mo ní kò ní dá yín lóhùn wọ́n ní irọ́ ni ngbòyà wọ́n gba call ọlọ́lára àwọn òyà pò wà lọ́sítà báyìí aago báyìí ló máa ṣètò bá lórí ètò wọ́n ní rọ ní sẹ́ẹ̀ torí nǹkan ti ṣe fún làwọn ń rò ó yà ẹja jókòó wọ́n dẹ̀ ṣe tẹlifíṣàn àsìkò dẹ̀ tó wọ́n dẹ̀ bá lórí ètò tí nǹkan kan ò ṣe ṣótọ́ yín so inú mi dẹ̀ dùn wípé lọ́jọ́ ẹ̀ wọ́n ní pé kí n gbọ́dọ̀ lọ pé Gbenga wá ǹdẹ̀ pé Gbenga wá wọ́n dẹ̀ ríra wọn inú wọn dẹ̀ jọ dùn aláàjì tí ò gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí wọ́n ní a mọ̀ sọ fún yàn aláàjì wọ́n ní a mọ̀ sọ fún yàn èmi sọ fún ọ o ọ̀nà wo la máa gbà tí bọ̀dá Gbenga ò fi ní kú o aláàjì náà dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tẹsẹ̀ bọ ìrìn láti ọjọ́ yẹn Ọlọ́run ò gbájò wa kò dẹ̀ sí nǹkan tá a lè ṣe sí but to the whole world Gbenga is not my brother's enemy Gbenga he still loves my brother ṣé ẹ mọ rísì tí mo yẹ sọ lọ́jọ́ kan mò ń bọ̀ láti ilé Alhaji Gbenga ti wà nínú yín náà ọ́fíìsì wọn ìgbà yẹn la ń lo NTA road that is why tó fi jẹ́ pé mi nígbà kankan gbọ́ against Gbenga so mo wá ti wọ inú ọ́fíìsì bàbá kan wà nínú ilé ó dàbí ẹni pé bàbá yẹn ti ń rí nǹkan tó máa ṣẹlẹ̀ sí bọ̀dá Gbenga àfáà yẹn ti ń rí wọn ó ti rí nǹkan tó máa àfáà yẹn ni ó bá wọn tọ́jú Wálé làwọn ọmọọṣẹ́ wọn yẹn nígbà tára ẹ̀ òyà tó dọ́dọ̀ wọn tọ́ra Alhaji ló gbà sọ́dọ̀ Alhaji ló tọ́jú ẹ̀ máma ló ń sóúnjẹ náà ń ṣe everything àwọn gangan nílé wọn ló kọ́kọ́ gbé so wọ́n wá ti introduce wọn sí mi mo wá gbọ́ Gbenga Adeboye bó ṣe dákẹ́ nìyẹn wọ́n wá ní pé kinní kan ohun tí mo ká ọmọ wọn lẹ́nu ni pé gbogbo tẹ́ sọ́lẹ̀ yóò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí Gbenga o èló ni ó jẹ bàbá yẹn lọ́jọ́ yẹn ní pé kọ́ mú 4,500 wá Alhaji ní àwọn ti náwó tán ní patí táwọn lọ patí náà gbàdé ọ́fíìsì lọ́jọ́ yẹn pé 2,500 ló wà lọ́wọ́ àwọn wọ́n ní ẹgbà gbogbo ẹ̀ màá sẹ́ẹ̀dì yòókù sí yín kó tó dalẹ̀ ẹ lọ ṣe gbogbo nǹkan tó bá yẹ mo wá padà síta padà mo ẹ̀ṣẹ̀ wá sílẹ̀kùn nígbà tí mo sọ lórí interview làlájì tó gbọ́ wípé mo mọ̀ wọ́n ti ń jà ńgbà yẹn wọ́n ti dájà wọn sílẹ̀ ńgbà yẹn so ẹni tí ó kórìíra èèyàn tí ò fẹ́ rí èèyàn tó fẹ́ kí èèyàn kú kò ní ṣe irú ẹ̀ nígbà tí ẹni tí yóò gbé ọ̀rọ̀ lọ bá ẹni tó ṣe irú ẹ̀ nítorí rẹ̀ kò sí nítòsí wọn ò rí mi mo fọlọ́run Olódùmarè ṣẹlẹ́rìí tí má ti sọ̀rọ̀ tí má ti fọlọ́run ṣẹlẹ́rìí ìgbà tí èmi àti bàbá tó máa ń ṣe Ọ̀rúnmìlà bọ̀dá táyé Ọ̀rúnmìlà tí a jọ lọ sórí òkè yẹn ni wọ́n sọ wípé àwọn kan ti gbìmọ̀ràn pọ̀ wòlíì kan wá bá wa lórí òkè wípé àwọn kan ti gbìmọ̀ràn pọ̀ láti pa wọ́n báyìí pé but kí wọ́n pa ẹran bóyá wọ́n á sọ pé àwọn ń ṣe birthday ni o àbí pé kinní kan pé kò sí kankan tó máa fi sí i pé tó bá ti pa ẹran yẹn kọ́kọ́ gbàdúrà pé kọ́lọ́run kó shift ibi yẹn kúrò lórí àwọn kí àwọn èèyàn wá bá wọn jẹ́ wípé tí àwọn tí wọ́n lọ́wọ́ nínú ẹ̀ tán fẹ́ lọ́wọ́ nínú ẹ̀ àtàwọn tó lọ́wọ́ nínú gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ pé tí wọ́n bá ti lè jẹ nínú ẹran yẹn pé gbẹ̀gẹ̀dẹ̀ á gbiná mo gbàgbọ́ pé wọ́n ṣe I'm saying this out for the first time family mi nìkan ló mọ nǹkan tí mò ń sọ yìí family mi nìkan ló mọ̀ mi ò sọ fún yàn kankan rí mi ì sọ nínú interview rí mi ì sọ ní anywhere rí mi ì sọ láti mú ètò mi gan dùn rí because there are a lot of things I'm hiding there are a lot of truths I'm hiding àwọn òótọ́ kan wà tí mo máa fi pamọ́ forever tí tó bá jáde bí ìgbà tí èèyàn kan fẹ́ ba yé àwọn èèyàn kan jẹ́ ni I'm telling you àwọn èèyàn kan lọ́tí ló pa wọ́n ọtí kọ́ ló pa wọ́n o ọtí ò pa Gbenga Adeboye kí lorúkọ bọ̀dá yìí Ìgbò ni nígbà tó sọ wípé ọtí ló pa wọ́n ní bàbá òun máa ń mu ògógóró ó ní kò ń ṣe hot drink o ògógóró ṣe mọ̀ pé ògógóró is fire drink kò ń ṣe hot
ní àràárọ̀ ni bàbá òun fi máa ń yọ inú, bàbá òun dẹ̀ ṣì wà láyé, and bàbá ẹ̀ nígbà yẹn was 101. Mi lọ tí òun pààyàn bọ̀ tọ́tí mélòó ni pé Gbenga Adeboye mu tọ́ tí wá pa, ṣó mu bíúrì gbẹ ni. Ọ̀dọ̀ rẹ̀ èmi máa ń wà lọ́dọ̀ rẹ̀, má yẹn sọ pé mo gbé ọ̀dọ̀ wọn but máa ń fi sọ́dọ̀ wọn dáadáa. Mo ti ra ọtí ṣọ́ọ̀pù kan gbẹ̀rì, mo dẹ̀ fẹ́ wo iye tí bọ̀dá Gbenga máa mu lọ́jọ́ yẹn. Ọlọ́run, bọ̀dá Gbenga ò mu ju 2 lọ, ẹjọ́ ni. Bẹ́lẹ̀ bá tún ti wá lọ rà wá, bẹ́lẹ̀ bá ti wá ń gbòòyà ibo yẹn sọ pé kí là ń fọtí ṣe, mo ní àlejò máa ní o. Bẹ́lẹ̀ bá ti wá, ṣùgbọ́n nǹkan tó ṣẹ́rí tó bá ti lè mọ́ ṣe jù láyà fi bú ẹ. Èmi kẹ́kọ̀ọ́ tó pọ̀ lára Gbenga Adeboye o, mi mọ̀ bóyá o rẹ́ kọ̀ọ̀kọ̀ o, bọ́ bí mo yẹ ń sọ yẹn máa mú ẹ̀kọ́ jáde inú ẹ̀. Wọ́n lọ́tí ló pa, ọtí ló ba kidney ẹ̀ jẹ́, ọtí ló ba intestine ẹ̀ jẹ́. Ṣé bọ̀dá Gbenga ló wá mu ọtí jù nílé ayé tó dẹ̀ ṣì wà láyé? Ṣọ́mọ tíjà àwọn ọ̀rẹ́ wọn lọ ni. Àwọn ọ̀rẹ́ wọn tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn, ẹlòmíì nínú wọn gan ò lè àwọn èèyàn tó ń wá ń bá wọn lálejò mi ò lè kọwọ́ bọ àpò wípé ó yẹ bá mi háàdẹ̀ mọ́. Tó bá ti rí Gbenga Adeboye wọ́n ti gbàgbọ́ pé ìfà dé. Ṣọ́mọ ọtí jù wọn. Ṣé bẹ́yàn ló mu ọtí tó ń kó sí gọ́tà tó dẹ̀ ń dìde tí ò dẹ̀ kú? Wọn kì í mu ẹ̀yìn tó bá gbé ṣìnápù dání tó sọ wípé wọ́n ń gbàdúrà, wọ́n mọ̀ tá sílẹ̀, wọ́n á máa da gbogbo ẹ̀ sílẹ̀, wọ́n á máa tó bá pé kíní ni ṣé wọ́n á gbé ṣìnápù sí ẹnu, wọ́n ń da gọ́gọ́gọ́ adẹ̀rẹ́ ni tó ń da irú àwọn tí yẹn gọ́gọ́gọ́ náà tí ò dẹ̀ kú. So ẹ common faith kẹ́nìkan kan má sọ wípé ọtí ló pa Gbenga Adeboye mọ́, ọtí ò pa Gbenga Adeboye. So tó bá ti mọ̀ nǹkan tó pa, ṣàrọ̀ra dákẹ́ ẹnu ẹ kó má lọ kọlu nǹkan tí kó má lọ kọlu bábu aya Olódùmarè. Ọtí ò pa Gbenga Adeboye. Bọ̀ mi ò ní dárúkọ èèyàn kankan, bọ̀ tí ò pa Gbenga Adeboye. Ṣùgbọ́n ẹ̀san Olódùmarè, odidi ọmọ ni. Odidi ọmọ ni. Látijọ́ tán ti bí, kò kéré sí, kò dàgbà sí, kò sanra sí, kò tínrín sí, bó ṣe wà náà ló wà. So bí anything bá wá ṣẹlẹ̀ tó bá ti gbẹ̀san lọ́wọ́ ara ẹ, o ti sọ fún Ọlọ́run pé kò gbọ́n nìyẹn, o ṣe fílẹ̀ pẹ̀lú ìgbésí ayé. Ọlọ́run ló dá Gbenga Adeboye. Bó ṣe ń ṣèlérí pé yóò dìgbà yóò dìrun, ó ti mọ̀ wípé kò ní lọ tó fi máa kú. Ọlọ́run kàn jẹ́ ká mọ nǹkan tó ní fún wọn ni. So ẹni tó bá máa kú á kú, ẹni tí ò ní kú ò ní kú. Bẹ́ẹ̀ ni ẹni tí ó máa kú, mò ń sọ, kódà kó dé ibi tí wọ́n ti máa là báyìí á jáwọ́ ara ẹ̀ gbà. Kódà kó fún un ní nǹkan tó fi máa yè. Mo fẹ́ tọ́jú máa nǹkan fún kidney problem. Ọjọ́ tó lo àwọn product tí mo kó fún ló sọ wípé ọjọ́ ẹ̀ ló ń kọ́kọ́ sùn dáadáa rí látọjọ́ tí òun tó ti ń ṣe dialysis o. Ṣé ó yẹ kí irú ẹni yẹn kó tẹra mọ́ product yẹn ni? Nígbà òkú àwọn product mi sì tún ṣẹ́kù kò lò. Mo dẹ̀ rẹ́ni tó jẹ́ wípé ó ti fẹ́ kú tán fún kidney problem, tí mo gbọ́ ó ní kidney problem, ó ní heart problem, wọ́n ló tún ti ní cancer. Ó dẹ̀ lo àwọn product yìí ó dẹ̀ wá okay. Ẹlòmíì á síkì bí 25 years wọn á lọ́lọ́run ló là. Ẹlòmíì ò dẹ̀ ní síkì, ó dẹ̀ máa kú. Mo ṣe illustration kan lánàá, arábìnrin kan bímọ, ẹ̀jẹ̀ dẹ̀ ń dà nídìí ẹ̀. Mo kàn fẹ́ fáwọn èèyàn lóògùn ni o kẹ́ lè mọ bẹ̀rù mi. Ẹ̀jẹ̀ dẹ̀ ń dà nídìí ẹ̀. So wọ́n dẹ̀ pe èèyàn kan, ó ti kú kẹ́ni yẹn tó dé. Kí ló ṣẹlẹ̀ sí wọn nígbà tó bímọ tán ẹ̀jẹ̀ ń dà nídìí ẹ̀? Ó wá ní ṣé bẹ́ẹ̀ máa dẹ̀ kó ewé làpálàpá pupa dà sínú omi gbígbóná, á dẹ̀ jókòó lé, ooru yẹn á máa ya sí díẹ̀, ẹ̀jẹ̀ á dẹ̀ dá. Ẹ̀yin èèyàn mi, ewé làpálàpá, igi làpálàpá ni wọ́n fi ṣe ọgbàrá ilé wọn ká. Bí àwọn ṣe máa ń ṣe ní abúlé yẹn tó máa làpálàpá pupa ni wọ́n fi ṣe ọgbàrá ilé wọn ká. Kò dẹ̀ sí ẹni tó mọ̀ látijọ́ tó ti gbìn wípé antidote kí ẹ̀jẹ̀ máa dà lára èèyàn ní làpálàpá pupa. Bóyá sọ pé wọ́n máa buyọ̀ sí ọ whatever, obìnrin yẹn dẹ̀ kú. Bó ṣe ń kú tán ni ẹni tó mọ̀ nípa rẹ̀ dí, ẹni tí ò ní kú ò ní kú. So mo gbàgbọ́ wípé Ọlọ́run ló pa Gbenga Adeboye, ṣùgbọ́n ègbé ni fún ìran Júdásì. Ṣẹ́gun àti Ṣadé nígbà tí bọ́dà Gbenga kú, wọ́n bọ́ sọ́dọ̀ bọ́dà Fẹ́mi. Ìyá wọn béèrè lọ́wọ́ ẹbí wípé ká jẹ́ kó máa kó wọn lọ sí London. Ó dẹ̀ sáré káàkiri, ọ̀rẹ́ bọ́dà Gbenga kan help ẹ̀, àwọn tá a pè ń gbà yẹn tó yẹ kan help ẹ̀, wọ́n help ẹ̀. Ó sáré káàkiri. Ṣẹ́gun àti Ṣadé bọ́ sí London nígbà yẹn tó yẹ pé nígbà tí dáàdì wa àti mọ́mì wa kú gan wọn lè sí ń bẹ̀. So wọ́n wà ní London right now. Ọlọ́run ti ń gbé wọn sókè. Ṣẹ́gun wọ́n ṣáà ti ń ṣàbíamọ́. So wọ́n ti wà ní Ṣẹ́gun àti Ṣadé wà ní London. Ní gúrùpù tí mo ní lórí WhatsApp, Friends in the House, ìyá Ṣẹ́gun wà ń bẹ̀.
màá ṣífò mi fún yín kẹ́ tó lọ ẹ rí wípé bóyá lálẹ́ àná a ṣì chat so ẹ lè mọ̀ wípé mi fi parọ́ torí àwọn èèyàn máa sọ wípé àwọn ẹbí ṣe kinní kan ni because lóòótọ́ ni ìyá Ṣẹ́gun àti Gbenga Adeboye not depart mi ò ní sọ ẹ ò pé tẹ́lẹ̀ máa ń sọ pé iṣẹ́ divorce àti depart ọ̀tọ̀ọ̀tọ̀ ni mi ò mọ̀ yàtọ̀ inú ẹ̀ ṣùgbọ́n mo ti mọ̀ yàtọ̀ báyìí wọ́n depart so wọ́n dẹ̀ ṣì ń bára wọn sùn kí bọ̀dà Gbenga tó kú in fact lọ́jọ́ tí second wife wá sínú ilé ó bá ìyá Ṣẹ́gun bẹ̀ pẹ̀lú sister mi ó dẹ̀ sọ fún wípé ẹ jẹ́ n fi ilẹ̀ ẹ jẹ́ mi nǹkan tó dìjọ sọ́lẹ̀ so ṣe mọ̀ pé ẹbí àkọ́kọ́ nìyẹn àjọ wà papọ̀ ẹbí kejì tí àwọn náà bá ṣe tán láti darapọ̀ mẹ́bí Adébóyè ṣe rí aṣọ tó bá wà lára egungun tí egungun ni wọ́n sí ìyá ṣé ìyáàfin ni wọ́n ní a mọ̀ pé ìyáàfin mọ́ tí arábìnrin ìyá àgàn alájà patress ọmọlára Ọdúntàn Adébóyè tí ó bá ti sọ wípé àwọn ọmọ yẹn ò kí ń ṣe ọmọ Gbenga Adébóyè náà bí ìyá Ṣẹ́gun náà ò ṣe sọ pé Ṣẹ́gun àti Ṣadé ò kí ń ṣe ọmọ Gbenga Adébóyè they are welcome anytime so but à ń gbúrò wọn o mo ń pàdé wọn lórí Instagram mo rí wọn lórí Twitter o even nígbà kan báyìí tí mo celebrate bọ̀dá Gbenga mo wá wọn pictures wọn lọ mo kó gbogbo wọn papọ̀ mo fi bọ̀dá Gbenga síbẹ̀ tó bá ti sọ wípé ara wa ni wọ́n wà welcome láti wá sí ilé bàbá wọn òkè òkú lókùnrin bàbá ọmọ ló lọ́mọ anytime any moment but bọ̀dá Fẹ́mi bí ọ̀rọ̀ ṣe le tó bọ̀dá mi Fẹ́mi make sure wípé wọ́n ṣì ń bá Ọmọlára Adébóyè sọ̀rọ̀ àti Dámilọ́lá Adébóyè so a ṣì ní connection náà nìyẹn àbí ìgbà tó lórí ẹbí bá ti lè máa bá ẹnìkan tàbí méjì sọ̀rọ̀ dẹ̀ nígbà tí bọ̀dá Gbenga pé 18 years Ọmọlára Adébóyè pé first born wa ó dẹ̀ pé bọ̀dá Fẹ́mi ó dàbí ẹni pé gbà yẹn ni wọ́n tó bẹ̀rẹ̀ sí ní interact that's all kò jù bẹ́ẹ̀ lọ. ṣe rí gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe nípa Gbenga Adébóyè tí kò bá lọ́wọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ nínú tí ò bá lọ́wọ́ àwọn fíbàn nínú kò kí ń wúwa lórí. reason ni wípé fíbàn gangan gẹ́gẹ́ bí odidi ẹgbẹ́ sibling wa ni wọ́n so fíbàn gẹ́gẹ́ bí odidi ẹgbẹ́ tó dúró báyìí ọmọ ìyá wa ni wọ́n so bàbá àti ìyá wa ló bí fíbàn ṣàn pé Gbenga Adébóyè ló kó àwọn ènìyàn kan rọra tí wọ́n jọ dá fíbàn sílẹ̀ then fíbàn àwọn tí wọ́n loyal sí Gbenga Adébóyè pọ̀ nínú fíbàn gan wọ́n dẹ̀ máa ń káràmásìkí ọ̀rọ̀ bọ̀dá Gbenga gan seriously so a rí àwọn fíbàn gẹ́gẹ́ bí ọmọ ìyá wa ẹ rí i pé nígbà òkú dádì wa nígbà òkú mọ́mì wa wọ́n máṣọ tí wọ́n lọ́tọ̀ wọ́n dáná tí wọ́n lọ́tọ̀ ni so nígbà tá a fẹ́ ṣe 5 years anniversary àwọn fíbàn sọ fún ìyàwó Gbenga Adébóyè tó wà nínú ilé ẹ̀ wípé wọ́n fẹ́ ṣe kò dẹ̀ kọ̀ sí wọn lẹ́nu nígbà tó di ọjọ́ anniversary Blue Roof lágbà ní rédíò LTV8 ìgbà tí gbogbo wa ti dé ta ti kó sáṣọ táwọn èèyàn tán ti raṣọ tán ti dé láríwèé lọ́ọ̀yà èmi dẹ̀ encourage wọn lọ́jọ́ yẹn wípé anybody ló lè celebrate Gbenga Adébóyè mo ṣàbọ̀ síwájú wọn yarí lọ́jọ́ yẹn torí mo tiẹ̀ máa ń ṣe làwùlàwù nígbà yẹn ni wípé bẹ́ẹ̀ bá tẹ̀ ready láti pa mí kó pa mí mi I don't care so nǹkan tó bá ti jẹ́ pé right mi tàbí òtítọ́ mo máa ń ṣe so ọ̀pọ̀lọpọ̀ lè rí mi bí kí ló tiẹ̀ máa ń ṣe gan ìwọ ló mọ̀ family mi lélẹ́yìn now let me handle it the way I know the way I'm pleased torí àwọn nǹkan kan tí mo ṣe gẹ́gẹ́ bí akọni nígbà yẹn òun ló jẹ́ kí àwọn nǹkan kan kó ṣeé ṣe òun ló dẹ̀ jẹ́ kí àwọn nǹkan kan kó òun ló tún gé àwọn ìbànújẹ́ kan dànù tí mi bá gbégbé sí akọ nígbà yẹn bọ̀dá Fẹ́mi ti ń sick èmi ti ń sick so àwọn ìgbésẹ̀ kan tí mo gbé òun ló jẹ́ kó mọ bó ṣe mọ ká ní mo mọ̀ wípé tí Káyọ̀dé náà máa yọrí síbẹ̀ yẹn ni màá tún gbé ìgbésẹ̀ akin màá confront ẹni tó yẹ kí n confront màá bẹ́ni tó bá yẹ kí n bájà màá bájà ṣe rí tọ́lọ́run bá ti fẹ̀mí èèyàn léèyàn lọ́wọ́ èèyàn ò lè kú I believe in it bẹ́ẹ̀ ni so wọ́n wá dúnkòkò mọ́ wọn ìpayà mọ́ àwọn fíbàn nígbà yẹn tá bá ń ṣòkú lágbólé ó máa ń kángun sẹ́nìkan jẹ nìkan lọ́lọ́ má jà rẹjọ́ bí wọ́n bá tẹ̀ tí wọ́n mọ́lé tán bá nìkan lọ san fáìnì
Nàìjíríà ò rọgbọ oníkálùkù akàn rí gbogbo wa bí olówó ni oníkálùkù ló mọ bó ṣe ń fi ọ̀rọ̀ rẹ̀ so mi ò lè bú wọn wípé wọ́n páyà nígbà yẹn Ifáńkálélúyà wà nínú àwọn tán serve ní lẹ́tà ńgbà yẹn Yẹmí Àjídé wọ́n ṣà serve àwọn èèyàn kan tọ́jọ́ ọmọ Gbenga Adeboye nígbà yẹn la fi lọ ṣe ní Abidap àwa lo blue roof mọ́ so kò wú àwọn FIBAN lórí láti máa wá ṣe lọ́dọọdún nǹkan tán wish nìyẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ so Aláwìyé ló kàn máa organize prayer fún wọn nígbà tó jẹ́ FIBAN governor pẹ̀lú àwọn ẹgbẹ́ FIBAN ní Ogun State tó máa invite àwọn èèyàn tó dẹ̀ máa ń ṣe ní FIBAN secretariat a sì máa ṣe lọ́gbọ̀n ọdún yìí ní FIBAN secretariat náà so lọ́dún yìí náà a fẹ́ ṣe àti kóra wa papọ̀ ní orí platform àti ń deliberate àwọn nǹkan kan nígbà táwọn ọ̀rọ̀ kan wá jẹyọ wípé a máa ṣe foundation fún wọn àwọn tí wọ́n wá tán ṣe ìgbìmọ̀ yẹn wípé wọ́n máa ṣe foundation àwọn ẹbí Adébóyè wá ní àfẹ́ foundation pé ìrántí wọn nìkan la fẹ́ torí tó bá ti ń di wípé wọ́n tún kówó jọ kò ń ṣe wípé nǹkan tán rò lọ́kàn kò dáa tó bá ti ń di wípé wọ́n ń kówó jọ tí ò tí ì sí unity tí àwọn àbúrò Gbenga Adébóyè dẹ̀ front kó má tún di awuyewuye lẹ́ẹ̀kejì pé wọ́n tún ti ń fi Gbenga Adébóyè kówó lẹ̀ owó tún ti wọlé o wọ́n tún ti kówó jẹ o torí gbogbo àwọn owó tó wọlé ní ti ọ̀hún tá a ṣe olóòótọ́ sí gan pẹ̀lú gbogbo awuyewuye sì tún jáde pé ṣé gbogbo owó tó ń wọlé náà ń kó lẹ̀ gbogbo owó tí Lagos State kó lẹ̀ ń gbà yẹn èyí tí bàbá ọmọ of London kó wá láti abroad èyí tó oríṣiríṣi àwọn èèyàn kó wá àwọn bọ̀dà Festus kó gbogbo ẹ̀ lọ Àkútè o èmi kọ́ ni mò ń tẹ́wọ́ gbà o wọ́n kó gbogbo ẹ̀ lọ sí Àkútè fún ìyàwó Gbenga Adébóyè so lọ́dún yìí èmi ti wá múra tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé mo ti máa ṣe fáà níbi tá a wà yìí àti ṣe meetings tó pọ̀ pẹ̀lú Delex ní bọ̀dá Tọ́pẹ́ Akínyẹlé ọ̀rẹ́ Gbenga Adébóyè dáadáa nínú àwọn tí mo lọ confront nígbà yẹn pé kán ràn mí lọ́wọ́ tán ní táwọn ò bá fẹ́ yìn mí lélẹ̀ àwọn ò lè bá ń wáṣẹ́ Tọ́pẹ́ Akínyẹlé ó gbà mí sí Transfer Entertainment láì béèrè ẹ̀jẹ̀ lọ́wọ́ mi ó dẹ̀ sọ̀rọ̀ ẹ̀dẹ̀gbọ́n mi straight away so family wọn dẹ̀ di family mi torí wọ́n ṣe gẹ́gẹ́ bí ọ̀rẹ́ òtítọ́ wọ́n dẹ̀ wà pẹ̀lú mi títí dọ̀la I will forever owe him that gratitude torí mi ò kí ń gbàgbé olóore so àwọn náà darapọ̀ pẹ̀lú wa àtàwọn èèyàn kan àwọn journalist kan ìmẹ̀yìn náà mọ eléyìí so mo wá rí lórí Instagram wọ́n ṣe àyẹ̀gàn wípé àwọn ọmọ Gbenga Adébóyè ní sáìdì tí ọ̀dọ̀ Lára Adébóyè náà fẹ́ ṣe 20 years anniversary bàbá wọn ẹ já fílẹ̀ fún wọn náà ó ní nǹkan là ń jẹ́ ó ṣe kí gbogbo wa wá lọ darapọ̀ mọ́ Aláwìyé níbi tó ti fẹ́ ṣe prayer fún wọn ní sáìdì tọ̀dọ̀ wa nígbà tí ò sí nǹkan kan téèyàn ń lé lẹ́yìn ẹ̀ ṣe mọ̀ ṣe bí kákàn ṣẹ̀yẹ fún ni but èmi fẹ́ máa ṣe ẹ̀yẹ fún wọn tí Ọlọ́run bá gbà fún mi torí mi ò rówó rejọ mi ò dẹ̀ kówó sílẹ̀ bí mo yẹn ń sọ̀rọ̀ yìí bóyá ni tó wà lákàntì mi tó 3000 mi ṣeré o torí wípé àwọn ènìyàn tí ara ń ní ojú mi ò ń lè ń kúrò lára wọn in fact àwọn èèyàn advice mi pé ẹni téèyàn bá ń ṣe kíní gbogbo networking business tí mo ṣe kẹ́nìkan pè mí I will share money mo lè fa àkáǹtì mi hẹ̀yìn òkè tó lọ I will share money to them upper week bí iṣẹ́ kan ṣe sáré wọlé mo rántí pé ìyá testimony mo fẹ́ send owó sí orí adé tí ibi tó ní problem níbí mo fẹ́ send owó sí àwọn couple kan wà tán máa láwọn ò rí nǹkan kan jẹ mo fẹ́ send owó sí wọn eléyìí tí mo lè rí gẹ́gẹ́ bí èrè ń bẹ̀ mo ti ha tán kí n tó kúrò nílùú Èkó mo kàn ra iṣẹ́ yìí tí máa fi ṣiṣẹ́ kù so mi kì í rówó rejọ tí n bá ráwọn èèyàn ṣùgbọ́n mi táwọn èèyàn bá darapọ̀ mọ́ mi tí mo rólùrànlọ́wọ́ tá a gba hall tá a ṣe gbogbo ẹ̀ tẹ́ẹ̀dẹ̀ fún wa láwọn gift tó wọlé láti dùn àwọn ènìyàn tí ara ní aláìsàn ló wù mí láti máa tọ́jú mo wá fẹ́ launch NGO organization mi lọ́jọ́ yẹn mo fẹ́ ṣe 35 years behind the mic mo dẹ̀ fẹ́ ká ṣàdúrà fún Gbenga Adébóyè ní ìrántí ẹ̀ so ní ìrántí ẹ̀ ni mo wá fẹ́ fi dùn àwọn èèyàn nínú so kí a dẹ̀ ṣe gbogbo ẹ̀ àwọn èèyàn kan dẹ̀ ti ń dìde fún mi wọn tí ì fowó lẹ̀ o ṣùgbọ́n wọ́n dìde gẹ́gẹ́ bí wípé àjọ máa ṣe so mo bẹ̀ gbogbo èèyàn tó bá come across video yìí ṣé n fa account number mi sí ìfisí èmi tí mo burú ẹ̀ ti gbọ́dọ̀ yọ so Access Bank l'account number mi 0004 104 597 Access Bank ni Olúwaṣeun Sabina Adébóyè ló wà lórí ẹ̀ èmi ò wá fẹ́ kí àwọn ènìyàn banújẹ́ mọ́ mo fẹ́ máa ṣe ní ọjọ́ ìbí wọn tọ́lọ́run bá gbà fún wa
mo fẹ́ kó di ọjọ́ ìrántí títí ayérayé kó jẹ́ Gbenga Adeboye Day. Mo wá ń contemplate ẹ jẹ́ n ṣàṣírí kan fáyé 20 of October ni màmá mi sọ pé àwọn jọ bí èmi àti Gbenga Adeboye. Ó dàbí ẹni pé wọ́n sọ fún wọn wípé nǹkan tí kò máa sọ lélẹ́yìí náà ṣe yẹ sí September 30. Mi wá mọ̀ bóyá October 20 yẹn ni ká máa fi ìrántí wọn sí àbí September 30 tí àwọn fúnra wọn kéde. Ẹ̀yin ayé ẹ lè suggest. So ibi tí àwọn ènìyàn bá fi ìmọ̀ràn sí lórí platform náà ni mo máa tẹ̀ sí. So I would have loved it kó jọjọ birthday mi ni màá sọ di Gbenga Adeboye Day. A jẹ́ double celebration lọ́dọọdún so that mo bá ti rántí ara mi màá máa mọ̀ pé Gbenga Adeboye wà lára àǹdí mi. Gbenga Adeboye wà lẹ́yìn mi o. Mo rántí ẹni tí mo sọ pé ó wo mọ́ mi yẹn gbà tó wà nínú ìṣòro tí mo wá dúró tì í mo wá send àwọn nǹkan kan sí lọ́jọ́ kan tí mo lówó mọ́ mi tó dẹ̀ lọ́wọ́ nukú Gbenga Adeboye ni o. Ní alẹ́ ní òru ọjọ́ ìta gan ni mo sùn sí ọkọ mi ò sílẹ̀ nìkan kò sílẹ̀ mi nìkan mo wà nílé bí wọ́n ṣe jù mí sínú ilé ńlá kan nìyẹn wípé ìwọ kìnnìkan wọ́n wá mú gas wọ́n wá spray gas sí gbogbo inú ilé yẹn gas tá fi ń dáná wọ́n wá spray sí gbogbo inú ilé yẹn wọ́n wá mú firelight tó máa ń dàbí pistol yẹn wọ́n wá ń try láti ṣá kò wá ṣá so bí ó ṣe wá ṣá mo kàn sá jáde ni mo wá bọ́ sísàlẹ̀ ilé yẹn mo wá bọ́ sẹ́nu gate mo tún wá òdi ẹni yẹn bí mo ṣe máa ń ṣe lójú ayé aláṣejù mo wá òdi ẹni yẹn pé ó lé ní ó yẹ wá bá mi mú ó kàn jára ẹ̀gbà ni ó wá sá lọ lẹ́yìn ìgbà yẹn báyìí mo kàn bá ń ra mi nínú room kan 4x4 bedroom báyìí ló wà ń bẹ̀ bẹ́ẹ̀dì báyìí ló wà ń bẹ̀ so bí àwọn ọmọdé òun náà wà bí ọmọ ìpẹ́tù mo rẹ́yìn náà lójú àlà àwọn náà wọ́n wà níbi bẹ́ẹ̀dì bọ̀dá Gbenga wá ń sọ wípé ẹni tó bá fẹ́ nu yín kó jẹ́ bọ́ sórí bẹ́ẹ̀dì pẹ̀lú Ṣeun so wọ́n wá round bẹ́ẹ̀dì yẹn fún ìgbà 7 tí bọ̀dá Gbenga bá ṣẹ̀ mí láyé mo ti dáríjì wọn púpọ̀ because lẹ́yìn ikú wọn kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ tí mi ò mọ̀ kò sí nǹkan kan tí ẹnìkan ṣe lẹ́yìn Gbenga Adeboye lẹ́yìn ìgbà tó kú tán tí mi mọ̀ Ọlọ́run Jésù Olúwa ń gbọ́ nípa birthday tán ṣe lọ́jọ́ yẹn Jésù Olúwa ń gbọ́ he came to tell me nǹkan tó ṣẹlẹ̀ lákùtè nígbà yẹn mo sọ fáwọn Ṣẹ́gun Àdìsá pé àlá tí mo láre tó máa ṣẹlẹ̀ rí ẹbí wọn mo sọ fáwọn Ṣẹ́gun Àdìsá àwọn bọ̀dá ayé ni rọ́mọ pé báyìí ni kẹ́ ṣe jẹ́ àṣẹ má jẹ́ àṣẹ báyìí bẹ́ẹ̀ bá ṣe báyìí ibi tí ó yọrí sí rèé béèrè lọ́wọ́ wọn àwọn ẹlẹ́rìí tèmi ò sí lọ́rùn wọ́n wá round ẹ̀ wọ́n wá pray fún mi gan wọ́n wá fẹ́ máa lọ mo wá ní bọ̀dá Gbenga ẹ má lọ ẹ dúró torí tí má lálàrí wọn mi ò lálàrí wọn bí alààyè o mo máa ń lálàrí wọn pé òkú wa bá mi ni mo wá ní ẹ má lọ wá ní jẹ́ kí n máa lọ mo ní ẹ má lọ pé tẹ bá dé ayé ṣe bẹ́ẹ̀ mi ṣe wà ní sọ̀rọ̀sọ̀rọ̀ máa gbé yín wá sórí program mi máa sọ pé ẹ ti dé àwọn èèyàn tún láìkí yín inú wọn á tún dùn àwọn èèyàn ṣe láìkí yín gan wọ́n ní ṣé o mọ̀ pé èèyàn ti ná gbogbo owó tán èèyàn wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ mo ní ẹ má bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ mo ní Tinubu ṣì wà láyé mo wá sọ nínú àlá mi yẹn election ló ti dé o bóyá àlá tí mo ń sọ yìí bóyá bíi 2 years ago mo wá ní Tinubu máa di president tí kọ́lọ́hún jẹ́ kan débẹ̀ káwọn ìran òdì kó má ṣẹ́ sórí wọn Tinubu láìkí yín àwọn èèyàn tó pọ̀ ló láìkí yín àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ bá rí báwọn èèyàn ṣe láìkí yín gan wọ́n máa dáwọ́jọ fún yẹn máa dolówó gan ẹ tún máa ṣe nǹkan lórí Facebook kìíní kan wọ́n ní jẹ́ mọ́ lọ́jàre kò ní jọ àwọn èèyàn lójú mo ní mọ́ jọ àwọn èèyàn lójú wọ́n ní jẹ́ máa lọ wọ́n ní ìbólẹ̀ wá ń lọ báyìí wọ́n ní inú bojì mi náà ni ìwọ ni mo wá bà àbó rí wípé àwọn yẹn ò rí pé wọ́n fẹ́ ṣe é léṣe ni ṣùgbọ́n mo wà ń bẹ̀ so Gbenga Adeboye is alive with gbogbo nǹkan tí ẹni tó bá sọ nǹkan pàtàkì nù lè miss náà ni mo miss lára wọn ká tún wá yọ bí wọ́n ṣe jẹ́ èèyàn ńlá tó wípé ó ti ẹ̀jọ́ ọmọ ìyá mi nǹkan tí èèyàn lè miss pé mo sọ ọmọ ìyá nù ó wà lára nǹkan tí mo miss then tí bọ̀dá Gbenga ò bá kú kò sí tó fẹ́ fa ikú bàbá mi ìyá mi Káyọ̀dé ní wèrèwèrè òótọ́ ni mo ń sọ fún yín torí rẹ́kọ̀dì tí Káyọ̀dé ṣe nígbà yẹn ló kó bá torí wọ́n kìlọ̀ fún Dúdú Heritage pé kó má gbé jáde. Tinubu kọ́ ló kọ́lé yẹn fún wọn àwọn náà kọ́lé yẹn fún rárá wọn o bàbá níyì mo sì máa gbé wọn wá sí online bàbá níyì bọ̀dá adé
ni wọ́n ń kọ́ ilé bọ̀dá Gbenga, ọwọ́ bọ̀dá Gbenga náà ti ń gba owó materials but bọ̀dọ̀ ò concentrate lórí ẹ̀. Ẹ jẹ́ tún ṣàṣírí kan nígbà tí màmí wo mọ́ wọn gidi gan nígbà yẹn wọ́n tẹ̀ tí ń sì dẹ́dẹ́ wá ní ẹ ṣáà ń wo mọ́ èèyàn pé kéèyàn lọ kọ́lé téèyàn bá kọ́lé ọ̀tọ̀ tí ò bá gbé bẹ́ẹ̀ ńkọ́. Mo dẹ̀ lálàá pé wọn kó wọnú ilé yẹn but tí n bá sọ àlá yẹn ó máa tún ta bẹ́ẹ̀ lómi. Ẹ má jẹ́ ń sọ ẹ má jẹ́ ń sọ o ẹ má jẹ́ ń sàlá yẹn o. Even nígbà tí mi tẹ̀ mọ̀ pé wọ́n ti ń kọ́lé ni mo ti sọ pé àmọ́ màá lálàá kan adẹ̀wà níwájú ilé bọ̀dá Gbenga pé ilé yẹn dàbí bedroom pé kò ṣe pé kò ká fine but wọ́n fi ṣe bedroom pé ilé yẹn kéré sí wọn. Wọ́n dẹ̀ introduce èèyàn kan sí wa ẹni yẹn dẹ̀ di odidi ejò ńlá ó dẹ̀ wọnú ilé yẹn lọ. Wọ́n dẹ̀ dúró pẹ̀lú ìbànújẹ́ lójú wọn gbogbo wa dẹ̀ bànújẹ́ kò dẹ̀ sẹ́nì kankan tó tẹ̀lé ejò yẹn wọnú ilé yẹn. Mo fi Ọlọ́run Olódùmarè ṣe ẹ̀rí tó bá jẹ́ wípé mo fẹ́ máa fi ba èèyàn jẹ́ ni kí Ọlọ́run fi ìyà ẹ̀ jẹ mí. Àlá tí mo lá ni àlá tèmi lá ni àlá tí mo lá ni ẹ̀bùn tọ́lọ́run fún mi ní. Àlá tí mo bá lá tí wọn bá sọ̀túnmẹ̀ fún mi lójú àlá kì í ṣàlá. Èyí tí mo bá kàn láti èyí tí n bá lá tí mo bá rí clearly tó dúró tì mí tó ń sọ ìtumọ̀ fún mi àlá ni. Béèyàn bá lágbára tó lè gbà béèyàn lálàá náà kò ní túmọ̀ àṣà wàyí a máa kú náà ni. So ilé tó wá ń kọ́ wọn concentrate lórí ẹ̀ náà. Ṣé bọ̀dá Gbenga tó lọ sọ́dọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, thank God he was my presidential candidate. I love him so much for who he is. Tán wọ inú ọ́fíìsì wọn tán ní Aṣíwájú ẹ fún mi 1 million tó gbé 1 million jáde fún wọn. Àwọn tó tẹ̀lé mi nǹkan ṣáà ní fún wọn lówó ni ẹ fún wọn 1 million tó fún wọn 1 million tó gbé 1 million fún àwọn èèyàn tó tẹ̀lé wọn tí ìṣepọ́n gbà nínú ẹ̀ tó dẹ̀ DLTV 80 tán há 1 million kú 200,000 naira bó ni ó ṣe sáré yọrí ilé. So bí Gbenga Adeboye bẹ́ẹ̀ bá wò pé Gbenga Adeboye ò kọ́lé nípa tara èmi gbàgbọ́ pé Gbenga Adeboye kọ́lé. Ṣé ẹ rí pé Gbenga Adeboye kọ́lé ni ẹ rí tí ẹ gbàgbé rẹ̀ títí di 20 years ni. Gbenga Adeboye ti build empires around him. Ọlọ́run Gbenga Adeboye kọ́ àwọn èèyàn nílé ilé ayé perish. So Gbenga Adeboye kọ́lé. Èmi náà ò ralẹ̀ mi tí kọ́lé nípa tara ṣùgbọ́n mo kọ́lé tó pọ̀. Kọ́lọ́run Olódùmarè kó má jẹ́ kan wó. Torí ìjọba Èkó nígbà yẹn wọ́n máa try gan o. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n máa try gan o. Wọ́n máa try gan. Ìwọ tó ń bú mi wípé mo tẹ̀lé wọn lẹ́yìn ẹnìkan send message sí mi pé àti aṣíwájú tó fẹ́ kúlé lórí ń gbò bá fún ẹ ní dọ́làsì kò ṣàrántí èmi náà. Àmín. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu dáa ni. Wọ́n try o. So àwọn náà parí ilé yẹn. Wọ́n try gan ni o. Bàbá yẹn dáa gan o. Bàbá yẹn dáa ní èèyàn ẹ gbàgbé wípé bóyá political kinní kan ó tẹ́ kò ṣe. Bàbá yẹn ìṣe èèyàn ní. Èèyàn gidi ni. Ìrírí mi ò dùn. Ìrírí yẹn pọ̀ gan ni. Mo ṣiṣẹ́ ní iléeṣẹ́ Transfer Entertainment mi kí n máa ń like tí n bá ti ń sọ̀rọ̀ ayé mi kí n má dárúkọ Tọ́pẹ́ Akínyẹlé. Láti bẹ̀ lọ mo lọ sọ́dẹ̀ Òmu mo lọ kí dáàdì mi àti mọ́mì mi dáàdì wa bá ní Olúwa sọ wípé Ìbàdàn Olúwa sọ pé Ìbàdàn lórí rẹ̀ wà. Mo ṣe kúrò ní Èkó ní ẹ̀mí tẹ̀ kẹ́rù mi gan kúrò lÉkòó. So wọ́n wá fún mi ní mi tẹ̀ padà sékòó wọ́n wá fún mi ní lẹ́tà Fàlájì Gboyega Lawal. Èmi mú lẹ́tà ya ọ̀dọ̀ Aláàjì o Aláàjì bá ka lẹ́tà o Aláàjì bá ní èlò ló wà lọ́wọ́ rẹ ìyá mi 10,000 naira. Èmi sì fẹ́ kó n létí mo fẹ́ lọ gba lé sékòó náà bá gba 10,000 naira lọ́wọ́ mi. Wọ́n sanwó mi lọ́la wọ́n san dòní kò san aṣọ́dọ́gbọ́n gba gbogbo owó tó wà lọ́wọ́ mi ni. Ṣé wàá mọ̀ wípé ẹ mọ̀ sọ pé Gboyega gbà o torí lọ́pọ̀lọpọ̀ ìgbà wọ́n kàn lè rán mi iṣẹ́ kan ní ó yá yọ 15 kan rán mi iṣẹ́ kan ní yọ 10 mo sì ń rò lọ́kàn pé wọ́n jẹ mí lówó bí mo ṣe rówó tó lára wọn mo sì ń rò lọ́kàn pé 10,000 mi tẹ́ ẹ bá ti fún mi ni mo ń lọ Èkó. Bàlájì ṣe gbé mi lọ sí orí Orosì nìyẹn pé tó bá di Sunday wá bá mi a lọ sí Orosì ní Galaxy Television. Bí wọ́n ṣe ní kí Ṣeun tó wà ní Galaxy ìgbà yẹn òun ló hold camera pẹ̀lú ó dáre tèmi bá mi. So náà bá yí kámẹ́rà sí mi a bá ní àbúrò Gbenga Adeboye inú òun ni wọ́n bílé kìnnìkan lórí Orosì yóò mọ̀ wọn abala kan wá fún yín tá a pè ní abala kí ló wá débẹ̀
wọ́n ti gbé kámẹ́rà sí mi wọ́n ò dẹ̀ sọ fún mi tẹ́lẹ̀ ó ní mo ṣe máa ń sọ fáwọn èèyàn wípé kì í ṣe pé mo wọnú iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ pé mo lọ báyàn kan wípé mo fẹ́ kọ́ṣẹ́ pé wọ́n wù mí ni wọ́n tì mí wọbẹ̀ wọ́n dọ́gbọ́n tì mí wọbẹ̀ ni. So bí Alhaji ṣe introduce mi mo ṣe ń rack brain mi pé kí ni mo fẹ́ sọ bí mo ṣe mú àkọlé kan lọ́jọ́ yẹn nìyẹn ní abẹ́ abala kí ló wá débẹ̀ àwọn náà ní èmóròsì gbogbo title bíi àbíjàre fẹsọ̀ ló gbà gbogbo title bíi 150 tí mo kọ fún wọn wọ́n da gbogbo ẹnu ni. So mo wá sọ àwọn tí wọ́n kọ́ electrical tó jẹ́ electrical engineering tó ń kọ́ electrical engineering tó jẹ́ wípé kí la máa ń pè wọ́n náà kí la máa ń pa àwọn electrical engineering yẹn náà rédíónìkì tí wọ́n kọ́ tí iná NEPA wá bàjẹ́ ládùúgbò wọn wọ́n wá lọ pè wọ́n wípé kán wá gun òpó kán tún náà NEPA ṣe. Mo wá ní nígbà tó o kọ́ tó jẹ́ wípé tẹlifíṣàn ká tún rédíò ṣe nìwọ kọ́ tó wá gun òpó lọ ìwọ tó o mọ nǹkan tó wà lórí wáyà kó wá fọwọ́ kan tí ò yẹ kó o kàn. Mo wá fi ẹnìkan ṣe example pé bọ̀dá Yusuf kan ládùúgbò wa bọ́ọ̀ náà ṣe gòpónú rédíónìkì ni wọ́n bọ́n jábọ́ báyìí táwọn èèyàn rọ́ọ̀sì rọbẹ̀ báyìí tán mú tẹ́sà tán fi tẹ̀sí eyín wọn báyìí eyín wọn kàn tán náà ni yòó wáńkẹ́ báyìí lọ́gàn pa bí mo ṣe bẹ̀rẹ̀ abala kí ló wá débẹ̀ lórí rósì nìyẹn ló bá dùn mọ́ mi ìbá lè padà sí kò mọ́ bí Alhaji Gbenga làwa ṣe fi ọgbọ́n ìmọ̀ àti òye tọ́lọ́run fún wọn so mímọ́lẹ̀ nìyẹn lèmi náà wá tún di ẹni tó lọ sí orí program bẹ́bẹ̀ là ń ṣe tí àwọn àǹtí Lọlá Àdìámọ̀ ń ṣe àǹtí Lọlá Àdìámọ̀ ti wà lamẹ́ríkà ń sìn ó máa kórè bọ̀ lágbára Ọlọ́run so mo wá ń ṣe ọmọ wọn lórí bẹ́bẹ̀ là ń ṣe tá a máa ṣe aago 6 àárọ̀ la máa ń ṣe ń gbà yẹn màá tẹ̀lé wọn lọ sí kí ni wọ́n ń pe kò bàjẹ́ a máa ṣe kò bàjẹ́ ní Tuesday a máa ṣe amúlùdùn ní BCOS mo ṣáà ń tẹ̀lé wọn káàkiri ayé wa ń rí wa káàkiri bí èmi náà ṣe ń tẹ̀lé star nìyẹn bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní star nìyẹn báwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí ní mọ̀ mí nìyẹn báwọn èèyàn ṣe like mi nìyẹn bí màmá wa Grace Alọ́mọge bí wọ́n ṣe di zone general manager ní NTA Ìbàdàn nìyẹn bí wọ́n ṣe sọ fún Jarayo Martins nìyẹn wípé wọ́n fẹ́ ṣe program tó máa wà related mọ́bìnrin tí Jarayo Martins wá bá mi ní ọ́fíìsì Alhaji Gbenga wá pé ṣé mo lè ṣe pé kí n lọ ro nǹkan kan tí mo lè ṣe bí mo ṣe wá mú àwọn èèyàn kan mọ́ra Ìyálájé Fúnmiláyọ̀ Ìyálájé courtroom ó wà nínú àwọn tí mo mú mọ́ra nígbà yẹn làbá bẹ̀rẹ̀ fẹ̀sọ̀ lùgbà lẹ́ńtì ìgbà táwa ṣe àkọ́kọ́ ṣe hàn pé inú dírámà la dàgbà sí látọ̀dọ̀ Gbenga wà báyìí ṣe dírámà àkọ́kọ́ báyìí ó kàn lọ bá ìgbésí ayé àbúrò mi sísọ Alọ́mọge kan Grace Alọ́mọge ó kàn bá ìgbésí ayé ìyẹn mu ni bá a ṣe ń ṣe program yẹn ló ń ké bó ṣe pe màmá nìyẹn táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pé màmá wípé àyẹ̀rú program yìí ẹ má yẹ kókó lójú wo rẹ́ńtì o this and that bí màmá ṣe pè wá sí ọ́fíìsì wọn nìyẹn pé àwọn wà embarrassed lórí program yìí lónìí ẹ̀rù ti bà mí mo rò pé gbogbo tán bá ti léèyàn wà embarrassed mo rò pé nǹkan téèyàn fi báyé èèyàn jẹ́ ni pé wọ́n ti fi ìpè data wọn ṣe ọ̀hún bákan bí màmá Grace Alọ́mọge ṣe sọ wá di ọmọ nìyẹn kó tó wá di wípé another general manager dé tí wọ́n wá ní pé àwọn ò fẹ́ mọ́ lórí kíní wọn tó ń yọ àwọn program yẹn dànù mi ì fẹ́ dárúkọ wọn nítorí pé negative ni ṣẹ̀mọ̀ mi ì fẹ́ dárúkọ àwọn tó máa àsìkò yẹn wọ́n lè mọ̀ mi ìfẹ́ mi like láti máa dárúkọ yẹn sí ohun tó bá jẹ́ ìdàkejì so in fact nígbà tí wọ́n lé wa ní ọdún náà lọ́hùn virgin tó wà ní Ọ̀tà yẹn wọ́n ṣe san owó 13 weeks sórí program yẹn ni bí mo ṣe ń sanwó tán báyìí oníyá yẹn sọ wípé wọ́n ní program yìí ò kì í ṣe station program mọ́mí station program náà ni wọ́n ní kàn ṣe station program pé ẹ̀ kì í sanwó owó eléyìí tí mo gbà yìí ó jẹ́ lára owó tẹ́ jẹ wá yes it is part of the money you owe also they say it is not a station program ojú tèmi náà bẹ lára wọn kò sí mọ́ ṣe lè ṣoríire tó láyé tàbí tán jẹ́ kàǹkà tó ta lè pàdé lóde èmi náà mọ̀ pé lára àwọn èèyàn kan tó jẹ́ rírí burúkú tí mi láìkì nìyẹn so bá ṣe kúrò lórí Fẹ̀sọ̀rọ̀gbà láti ọdún náà nìyẹn kó tó wá di wípé mo lọ sí ní Ìlọrin mo ń ṣe ètò Òjogbo Bond FM ni mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ètò Òjogbo kí Ọlọ́run bá mi fi ọ̀run kẹ́ bá ròyìn ó ní àwa sí Kwara wọn náà ní kò easy láti wọbẹ̀ ẹnìkan sọ fún mi pé kò easy láti wọbẹ̀ ó ní a máa bọ́ bí mo ṣe wọbẹ̀ nìtún dákọ̀ o
bí mo ṣe wọ ibẹ̀ báyìí ìrírí kan tún nìyẹn o torí kò yẹ kẹ́niyàn sọ fún mi pé kò sí àyè ẹni tó yẹ kó gbé mi wọbẹ̀ gangan ni ó ní àkósáyé o ó difficult o bí mo dẹ̀ ṣe ń débẹ̀ báyìí a lọ rí DP Baba Ahmed so bí wọ́n ṣe gbà mí ní rédíò Kwara nìyẹn láti bẹ̀ lọ mo tún ṣe program nígbà tí Bọ̀dá Gbenga tún pé ọdún 3 wọ́n ní kí n wá máa ṣe program ní Bọ̀dá Gbenga wà láyé nígbà tí mo ń ṣe ní Bond FM o wọ́n ní kí n wá bá wọn ṣe presentation pé kí n wá celebrate Gbenga Adeboye ní Orísun FM nígbà tí mo dé Orísun FM mo ṣe title kan tí mo pè ní ikú Gbenga Adeboye ìtumọ̀ wo ló ní sí ẹ so mo ṣe analysis mo dẹ̀ fáwọn èèyàn nímọ̀ràn bọ́n ṣe permanent mi sí time yẹn ní Orísun FM nìyẹn so ní Ìlọrin yẹn oríṣiríṣi ìrírí náà la rí àríbi tí producer tó yẹ pé kò tiẹ̀ wọ inú studio pẹ̀lú mi rí láti produce anything tí mo dẹ̀ ń pọ́nlé tó ní dandandandan àfi tó ń bá yẹ mi wò èmi sì rèé ṣe mọ̀ pé aláwọn obìnrin kò ń lójú awẹ́ ń gbélé àkì nǹkan bọ̀ lẹ́ẹ̀bá tán ọkọ mi nìkan ló ní kọ́kọ́rọ́ ẹ̀ lọ́wọ́ ó sì mọ bó ṣe máa ń ṣe so mo bá ní rárá náà bá lọ dìtẹ̀ mọ́ mi lọ́dọ̀ general manager ṣùgbọ́n nǹkan tí producer yẹn ò mọ̀ ni wípé mo máa ń record gbogbo iṣẹ́ mi Bọ̀dá Gbenga náà ní recordings gbogbo iṣẹ́ wọn lọ́wọ́ bí n ṣe gbé téèpù lọ́wọ́ rẹ̀ ṣe mọ̀ pé ní mọ́tò bí n ṣe gbé téèpù lọ́wọ́ rẹ̀ gbogbo késẹ̀tì ṣe mọ̀ pé fóònù ò tí ì dé ńgbà yẹn mo wá ní ó dá program tán ni mo ṣe yẹn ọjọ́ wo ni wọ́n ní last week ó yá ẹ jẹ́ kán sọ ọjọ́ tí mo ṣe màá mú gbogbo rẹ disc fóònù késẹ̀tì ni màá fún yín tẹ́ máa play ibi tí mo ti bú èèyàn wọ́n ní mo bú àwọn èèyàn kan pé mo bú personality ẹ yọ kúrò ńbẹ̀ nígbọ́n rí wípé mo record iṣẹ́ ìyẹn kúrò so náà fún mi ní àǹtí Yẹmí Adémọ́kọ́yá ìgbà iná ní káwọn oníkálùkù máa lọ lú ẹ̀ àǹtí Yẹmí Adémọ́kọ́yá is a wonderful sister wonderful mother so wọ́n bá fẹ́ gbé problem kan dìde mi báyìí wọ́n máa dìde gbáǹkó ni wọ́n máa jàfẹ́ tó jogbo kí n tó dé Kwara padà wọ́n ti settle gbogbo wàhálà ṣe mọ̀ ká ṣàdárúkọ èèyàn tó bá ṣe dáadáa mo bá tún gba program ti Ifẹ̀ náà màá lọ lọrin láàrin ọ̀sẹ̀ kan màá lọ fẹ̀ bí wọ́n tún ṣe sọ pé Fàájì FM dé báyìí mo ní ta lọ ga wọn ní Ambrose Omide mo ní bọ̀dá Ambrose èèyàn dáadáa ni bàbá Gbenga mọ́ ròyìn rẹ̀ èmi náà sì mọ́ kíyan ó yá èmi náà ṣe program wọ́n nígbà tán sọ pé ṣé Adébóyè lè ṣe program báyìí wọ́n ní Yẹmí Àjídé bá yarí o n ó sọ ọgbẹ́ni tó bá ṣe dáadáa fún mi o Yẹmí Àjídé bá ní àṣẹ máa deliver o kọ́kọ́rọ́ àlùjọ náà Ọláwọyìn nígbà tó bá fẹ́ sọ̀rọ̀ rẹ̀ dáadáa lóko rẹ̀ mọ́ sápàyàn lórí ọwọ́ ti pọ̀ jù Ismail Ọláwọyìn Sumaila bó ṣe ní Sulaiman Ọláwọyìn bó ṣe ní àrárá o Sule ni mo mọ̀ ń pè ló jẹ́ rántí Sulaiman Ọláwọyìn kọ́kọ́rọ́ àlùjọ náà ló bá òun ló wá tún jà fitafita mi ò sí ń bẹ̀ tán fi ń jà fún mi bí mo ṣe bẹ̀rẹ̀ ètò mi lórí Fàájì FM nìyẹn ṣe wá rí nídìí iṣẹ́ yìí kí ẹnìkan pè yín wípé a fẹ́ máa gbéṣẹ́ fún yín ẹ wá o kẹ wá débẹ̀ kán wá sọ pé madam ojú ló dáa tó báyìí tí wọ́n ní mọ̀ wípé make up ni ojú ló dáa tó báyìí ẹ máa rẹwà gan ni mo fẹ́ fẹ́ yín o kinní kan rárá o a lè rí ìjákulẹ̀ nídìí wá gbaṣẹ́ olóṣèlú ti dàpọ̀ pẹ̀lú mi rí tán ní tí kinní kan bá dé a máa lo program ó bá di ẹ̀dínwó tó bá ti ní rárá a máa rí ìjákulẹ̀ n ní ò jẹ́ ń lówó ara nǹkan tí ò jẹ́ ń lówó nìyẹn but kò dùn mí ṣé àwọn pé mo sọ fún yín pé mo lè wọṣọ kan lẹ́ẹ̀mẹrin ṣe bí màá fọ́ màá lọ Ọlọ́run ò jẹ́ ká ṣírí mi tú bẹ́yẹn àìmọye nǹkan téèyàn ti lose Ọlọ́run mo ti lose ilé nígbà tí mo wà nílọrin wọ́n gbé tí àrọ̀bà wá bá mi lóòtẹ́ẹ̀lì tára ń ta àbúrò mi tó jẹ́ mánéjà pòrò odidi ilé nìbàdàn ilé abroad àti mọ́tò ẹ̀ẹ̀kan náà ni èèyàn kan fẹ́ kó fún mi tí mi gbọ́dọ̀ dárúkọ wọn nígbà mo ní rárá ni wọ́n cancel ẹ̀ ilé 1 million náà làwọn máa fún mi nígbà tó wó lórúkọ ẹnìyẹn ní òun kọ́kọ́ máa wádìí bóyá Gbenga làwa ò bá mi sùn ó dẹ̀ wádìí alájí wá fi alukuran búra mo ní alájí ẹ̀ bá má sọ bẹ́ẹ̀ ẹ̀ bá sọ pé ẹ̀ ń bá mi sùn ṣé bí ẹ̀ kì í ṣe ọmọ ìyá mi kẹ́ ẹ jẹ́ kí mi fi gba nǹkan tí mo bá fẹ́ gbà tán bá fẹ́ ẹ̀pù mi díẹ̀ wọ́n á dẹ̀ ẹ̀pù mi pé wọ́n ẹ̀pù ìyàwó àbúrò wọn lórí ẹ̀ ọ̀dà mo ní kódà ṣe bí àwọn èèyàn tán ń rojú èèyàn káàkiri náà ní máa ń flẹ́ǹdì ṣe bí ìṣe ìyàwó ènìyàn nìkan náà ń gbé kiri ẹ jẹ́ káṣírí owó wà nínú ilé káṣígbàǹtàgbà níta àṣà àfiṣàwàdà mo lose ẹ̀ lẹ́kọ̀ọ́ yìí náà mo ti lose a lot of things bí mo ṣe bẹ̀rẹ̀ tó jogbo yìí lórí so ẹ̀yin ọkùnrin Nàìjíríà ẹni tẹ́ bá ṣe lóore tẹ́ ẹ̀yẹ láṣẹ wò lẹ́ ṣe lóore ẹni tẹ́ bá ti yẹ̀ láṣọ wọ̀ Ọlọ́run ẹ̀ ṣe lóore trade by barter ni
bí rẹ ni bẹ́ẹ̀ bá pàdé nǹkan tó jẹ́ tiyín lọ́jọ́ ọ̀la níbi tó ti lè ṣe yín lóore àfi tó bá yarú wa irú tiwa bó pàdé wa ó ṣe nǹkan tọ́lọ́run rán wa ṣùgbọ́n òfò tó wà nínú ẹ̀ pọ̀ ohun tí mo gbé sára ò mọ̀ bóyá ó lè gba kádà rẹ̀ bóyá ó lè ba ayé ẹ̀ jẹ́ bóyá bó ṣe rìnnà tó bóyá èmi gan gbé mèrè tó gbóná ni mi ò mọ̀ bóyá ó kú bí alààyè lẹ́ni tó ń lé kiri ò mọ̀ ẹlòmíà mọ̀ fira rẹ̀ lẹ́ni torí pé àìsàn tó wà lára rẹ̀ ó fẹ́ kí gbogbo ayé jọ bóun pin ó dẹ̀ rọra tó bá fẹ́ ṣoore kó ṣoore tó rọ́lọ́run ò gbà nǹkan kan lọ́wọ́ rẹ̀ tó fi ṣe é lóore so oríṣiríṣi ìrírí ìlara wà nídìí iṣẹ́ yìí náà ìrírí ìlara ṣé tẹ̀ rí wípé mo lọ sí ọ̀dọ̀ Gbenga Lawal bitter experience ní ṣùgbọ́n inú mi dùn wípé Ọlọ́run kọ́ mi ní ìwà hù ọ̀pọ̀lọpọ̀ páńpẹ́ tó dẹ sílẹ̀ fún mi kò lè mú mi tó bá ti jẹ́ páńpẹ́ ọ̀rọ̀ àbí páńpẹ́ gbéborùn kò lè mú mi ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tán máa gbélé ẹ lọ́wọ́ báyìí tí wọ́n rò pé bó bá ṣe sọ fún ẹni wa lọ gbé fàlàjì táwọn èèyàn kan ti ṣubú nínú ẹ̀ èmi ọmọ ọlọ́mọ bó o ṣe ń gbélé mi lọ́wọ́ ni màá ti fáyàwọ́ tó sọ fún mi Gbenga Lawal ò ní gbọ́ nígbà tí Gbenga Lawal bẹ̀rẹ̀ sí ní gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ aláàjì bá mi yòdì fún ọ̀sẹ̀ méjì fún àwọn ọ̀rọ̀ wọn kíkorò tán sọ fún mi tèmi àti sọ̀rọ̀ sẹ́ni yẹn pé ẹ̀ǹgbẹ́ ègò da ṣìyàwó dédé da ṣadé ọ̀làdẹ̀jọ́ da ìwọ nìkan ló da kìnnìkan bàbá tí ó ń jẹ́ olóògbòjò nínú àwọn onítìátà tó kọlà yẹn ṣé Ọ̀yọ́ ni wọ́n ń gbé àwọn ni wọ́n bá mi bẹ Gbenga Lawal ní Galaxy Television nígbà tálàjì ń bá mi jà pé bí mo ṣe fẹ́ràn rẹ tó lè pa mí àdúrà ọ̀rọ̀ báyìí wà ó sọ fún mi ó dẹ̀ sọ fún mi ní alájì tí wọ́n ti sọ fún yín pé mo ti dèkóru ẹni náà lọ sọ fún wọn pé kálàjì lé mi dànù pé mo ti dèkóru èkó tó dàrú mi ò mọ̀ bóyá mò ń dájà rẹ láàrin ìyàwó bọ̀dá àti bọ̀dá Gbenga ni mi ò gbé pẹ̀lú wọn mi ò tiẹ̀ ní nǹkan kan ṣe láàrin àwọn méjèèjì rèé bóyá bọ̀dá fẹ́ sọ̀sì mo lẹ́kọ̀ọ́ lọ́fíìsì ni bóyá àwọn Aláròyé Ìjẹ̀ṣà ni bóyá kí mẹ́nu dùn juyọ̀ ni mi ò mọ̀ ó eré ni gbogbo wa ń ṣe o ẹ̀gbọ́n mi ni gbogbo wọn kò dẹ̀ sẹ́nì kankan tó lè rí ibi tó lè robi sí mi àwọn ọ̀rẹ́ bọ̀dá Gbenga they are very very wonderful people to me wọ́n wá ń wò bóyá mo máa dàgbà dànrú èmi ò sì ń dé mọ́ dàrú so experience mi ẹ̀ mọ̀ bí mo ṣe ń travel lọ bọ̀ ṣe àwọn pé kò easy mo dẹ̀ fẹ́ satisfy àwọn tèmi máa jókòó máa travel ṣe gbogbo ẹ̀ kò easy. iṣẹ́ mọ̀ wípé ibi tí kádàrá bá gbóní kálukú lọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni there was a day tí mo sọ lórí rédíò pé Gbenga Lawal lọ̀gá mi tẹ́nìkan bẹ́ẹ̀ sẹ́ẹ̀sì ìsinmi tó ń bínú pé Gbenga Adeboye ló yẹ kí n sọ mo ní Gbenga Adeboye ò ń ṣọ̀gá mi Gbenga Adeboye ẹ̀gbọ́n mi ni ṣé mọ̀ wípé lọ́dọ̀ wọn náà láti bẹ̀rẹ̀ àjọṣe mọ̀nàmọ́ná ni nà ó ṣe ọ̀pá wà lọ́dọ̀ wọn àjọ ń lọ sí stúdíò ni kí lórí ta ọṣẹ ẹ̀gbọ́n náà ọṣẹ wo lẹ ó máa lò ó ẹ sì ní uncle d soap ńkọ́ irú kan òun ní bólú soap ńkọ́ ọkàn náà ní gbogbo wọn ṣe bá jọ ṣe ni ṣe bá jọ ṣe research ni ṣe bá jọ ṣe discovery ni ṣe bá jọ ń káàkiri àjọ ń ṣe gbogbo ẹ̀ èmi wá mọ̀ pé mò ń kọ́ṣẹ́ ni èmi ò gbà pé mò ń kọ́ṣẹ́ èmi ṣáà believe pé bọ̀dá Gbenga fẹ́ ṣe rẹ́kọ̀dù àátẹ pẹpẹ rẹ̀ lẹ́nu ilé a máa ṣe rìhásà á sì lọ studio a dẹ̀ máa lọ sí studio Yomi Peters a máa rìkọ́ọ̀dù mi ní dárúkọ ìkan nínú ẹnjìníà wọn tí wọ́n ń ṣiṣẹ́ gan lọ́dọ̀ ẹ̀ nígbà mo wáṣẹ́ kiri tó lò máa bá mi wáṣẹ́ lọ́dọ̀ lágbájá díẹ̀ ló kù kó rape mi mo máa escape raping gan ìwọ obìnrin ẹyọ kan tán bá ní wọ́n rape rẹ ṣe tó bá ti jọ́kùnrin ẹyọ kan ṣe wèrè pẹ̀lú ẹjọ́ para yín síbẹ̀ náà ó ṣe kú náà so like that so mi ò gbàgbọ́ pé mò ń kọ́ṣẹ́ a tún lọ sí location níbẹ̀ náà láti mọ àwọn bọ̀dá júrẹ́ bíi àǹtí òrékè gbogbo èèyàn àǹtí dọ̀tún arákọ̀ngúdù ìyá àbẹjọ marayele ìyá rainbow gbogbo àwọn oríṣiríṣi fàdéyé olóró ṣèbí níbi tá a ti ń káàkiri mọ̀nàmọ́ná yẹn ṣe mọ̀ pé acting ni mo ti ṣe ọlọ́pàá ń bẹ̀ rí tí bọ̀dá Gbenga lọ jalè mo ní lónìí ń nà díẹ̀ nínú nínà tọ̀nà mi nínà original mọ̀ nà wọ́n ń gbọ́n padà wọ́n ní ṣé ń nà mí lóòótọ́ wọn ní àbọ̀dá kó lè rí ìlì ni ó lè rí ìlì ni mo sì mọ̀ nà wọ́n ni wọ́n nà mo gbá wọn gidi ni o talk so nígbà tí ṣé àwọn pé mo sọ fún yín lẹ́ẹ̀kan wípé Gbenga Lawal tàn mí wọnú iṣẹ́ yẹn ni so Gbenga Lawal lọ̀gá mi bàbá Gbenga máa ń fẹ́ gbé mi lọ sí orí àwọn programs ẹ̀ nígbà tí mo wà ní Transworld bàbá Gbenga gangan ló kọ́kọ́ fẹ́ mú mi lọ mo ní ìṣe star ní ìṣe sọ̀rọ̀sọ̀rọ̀ mo ní ìṣe níbẹ̀ náà ni ọmọ aisho tó kú yìí ló ti pè mí tí mo ti bá bọ̀dá kànràn act
ní opposite transport tí mo ṣe sales girl booking rights. So oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ náà ti come across mi tó ti wá mo dẹ̀ fẹ́ ṣe tíátà náà mo máa fẹ́ ṣe tíátà náà nígbà tí mò ń wáṣẹ́ káàkiri ara àwọn experience mi nìyẹn. Bàbá oní tíátà kan mi ní dárúkọ wọn àwọn làwọn ṣe léde star àwọn làwọn ṣe léde star wọ́n ní wá bá wọn ní tenifab nígbà yẹn mo lọ bá wọn ní tenifab ló bá tún di ọ̀rọ̀ wípé tá a bá ti lọ location mo ti sọ fún ìyàwó mi nílé ọwọ́ ẹ̀ ní ìwọ ni wàá máa tọ́jú mi yàrá mi ló mọ̀ sùn ibẹ̀ láti jọmọ ìjì ìyàwó mi ò lè bínú mo tún lose yẹn. náà bá tún kọ nóòtù fún mi pé kí n lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ wọn kan ní Ẹgbẹ́dá hòtẹ́ẹ̀lì yẹn wà níbi junction Ẹgbẹ́dá báyìí tá a bá ti ń bọ̀ láti Òrè ló pè yẹn tá a fẹ́ yà sí ọ̀nà abẹ́ bíríìjì yẹn hòtẹ́ẹ̀lì yẹn wà níbi ẹ̀gbẹ́ mi mọ̀ pé hòtẹ́ẹ̀lì wà ń bẹ látìgbà tí mo ti ń lọ ilé ni mo pè àbí ọ́fíìsì mo ṣàdébẹ̀ mo rí pé wọ́n ń ta drinks nísàlẹ̀ náà bá ní pé máa yẹn wà ní òkè ẹnu step àkọ́kọ́ tí mo kọ́kọ́ gba yàrá àkọ́kọ́ yẹn náà ni mo wọ̀ wọ́n bá ra Fanta fún mi mo bá fún wọn ní nóòtì ó dadi lágbájá mi ìdárúkọ wọn torí nǹkan táwọn náà ti ṣe sẹ́yìn wọ́n ní pé kí n wá bá yín náà bá ń bọ́ṣọ Ọlọ́run ń gbọ́ ojú mi rí níbi wípé à ń wá ire kiri so kò ń jọ mí lójú olówó kò ń jọ mí lójú bó bá dẹ̀ wá ń sọ experience fún mi màá sọ fún ẹ pé o ò lè experience tó mi jàre way forward ni o já wá náà bá ń bọ́ṣọ mi ní excuse kí ló ṣẹlẹ̀ ní iṣẹ́ tí máa bẹ wá owó gidi ni wọ́n á san fún ẹ in fact ní ọ̀dọ̀ ti tèmi mo nílẹ̀ wá ń bọ́ṣọ ó ní mi ò ń ṣerú ẹ̀ ó ní má wọrí náà mi ní jó dùn ẹ̀ a máa ṣe Fanta tán fèmí èmi kàn lè má ra ògiri ni first time courage yẹn wá mo kàn lè má ra ògiri ni mo kàn ṣe báyìí ẹ ló dádì ẹ máa kú Ọlọ́run máa gun yín pa Jésù Olúwa ń gbọ́ mi ì dẹ̀ kọ́ nǹkan tó máa ṣẹlẹ̀ ó ní kò lè tó bẹ́ẹ̀ yẹn náà ọ̀rọ̀ love making ó ṣe wá lè tó bẹ́ẹ̀ yẹn kó má bàa ra gabú mi tí n bá ń lọ lẹ́nu ọ̀nà mo ní ẹ jẹ́ rìn sẹ́yìn kẹ́ bọ́ sí kinní mo kàn kí action bọ́ ni ẹ rìn sẹ́yìn kẹ́ bọ́ sára ògiri ó bá bọ́ sórí bẹ́ẹ̀ ló bá bọ́ síbi ẹ̀yìn mo bá ṣílẹ̀kùn lórí yín burú mo bá ju àfọ́kùgùn yẹn mo bá jù sórí bẹ́ẹ̀dì ẹ̀ kéèrún rẹ̀ ó lè gun tó bá padà sùn síbẹ̀ mo bá lọ ẹnjìníà tí mo ní mi ní dárúkọ yẹn náà nígbà tí mò ń wá iṣẹ́ káàkiri kó tó di pé mo bọ́ sọ́wọ́ bọ̀dá Tọ́pẹ́ Akínyẹlé mo lọ bóun náà nínú estate kí lorúkọ estate yẹn ó tẹ̀ surprise àwọn ẹ̀gbọ́n mi gbà tí mo sọ ó fẹ́ bá mi wáṣẹ́ sọ́dọ̀ lágbájá èmi ti believe pé ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi ni ẹ̀mọ̀ náà ẹni tí bọ̀dà Gbenga náà máa ń help tán ṣe mo ti wọlé ìjàkadì ni o ìjàkadì ni he nearly raped me kí là ń bá yí nínú gbogbo nonsense bẹ́yẹn wọn bá sọ mí di criminal torí mo pàdé èèyàn kan tó yẹ pé òun náà fẹ́ rape mi lọ́jọ́ kan àwájọ pàdé ní pẹ̀lẹ́kùtù mo wá ní ká ní orí mi rape lọ́jọ́ yẹn ni Ọlọ́run lásìkò tá a wà bó ṣe poison mi ìbá pa ẹ́ ó ní hẹ́n mo ní hẹ́n Ọlọ́run mo ní mi ìbá pa ẹ́ ó wá padà lọ fẹ́ ọ̀rẹ́ mi kí lẹ̀ ń bá ká nínú gbogbo ẹ̀ ń rape ẹ̀ ń ba gbogbo ìgbésí ayé jẹ́ it's not right ṣé ẹrẹ́ ni tẹ́ rape ẹ ti dá ọgbẹ́ ọkàn sí lọ́kàn forever bẹ́ẹ̀ dẹ̀ ṣe yẹn kò dùn mọ́ yín kò dùn mọ́ òun náà ẹ kàn fi dá lóró ni ó ti lè ṣe rí gan inú ẹ̀ ò ní dùn pọ̀ náà tẹ́ gbà nìyẹn mọ́ mi ò lè ṣe nǹkan kí n má kọyàn lẹ́kọ̀ọ́ ṣé ẹ rí ẹ̀yin gan ti gbin igi oró lọ́jọ́ iwájú ó lè má ní lọ́kàn láti pa yín ó lè má ṣe yín léṣe forever o ṣùgbọ́n kinní kan wà sẹ́ẹ̀ kò dàgbà sí kò kéré sí kò tínrín sí kò sanra sí ẹ̀san Olódùmarè ló ń jẹ́ ó dẹ̀ lè jọmọ ló máa wá padà wá san fún ẹ get out jọ. Access Bank ìyẹn ni ẹ kọ́kọ́ jẹ́ ń pè Access Bank 0004 104 597 mo kàn pọ́ọ̀sì ni wọ́n rò pé mo ti gbàgbé 0004 104 597 Access Bank Olúwaṣeun Sabina Adeboye nọ́mbà mi tẹ́ lè reach mi sí 0705 64 10528 0000705 64 10528.